ká jọ gbọ́. Ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ nìkan ni tó ń kilẹ̀ títí wá. Ìròyìn àjímúná. Ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ nìkan ni tó ń kilẹ̀ títí wá. Ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ nìkan ni tó ń kilẹ̀ títí wá. Ògidì ìròyìn pọ́nbélé láti inú ìwé ìròyìn ojoojúmọ́ tó jáde nílẹ̀ wa, ẹ tẹ́tí ẹ bá wa gbọ́. Ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ nìkan ni tó ń kilẹ̀ títí wá. Ìròyìn àjímúná. Ìròyìn àjímúná. Àjímúná. Ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́, ẹ jẹ́ ká jọ gbọ́. Ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ nìkan ni tó ń kilẹ̀ títí wá. Ìròyìn àjímúná. Ìròyìn àjímúná. Ìròyìn àjímúná. Ìròyìn àjímúná. Ìròyìn àjímúná náà la gbé dé láàárọ̀ yóò. Ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́ o, ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tí afẹ́fẹ́ kan ní ìròyìn àjímúná tó bá ń fẹ́ dé láàárọ̀ yóò. A kú ojúmọ́ òní, ojúmọ́ ayọ̀ òun náà ni ó jẹ́ fún wa òní. Ọjọ́ àánú gbogbo àná láàárọ̀ àánú gbà lógo Ọlọ́run bí ó ṣe àwọn kókó eléyìí tó bá jáde lójú ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa, òun náà ni àwa máa mú wá sí etí ìgbọ̀yìn kó tó di páàmọ̀ wọnú kẹtẹpẹ rẹ̀ lọ ká tó mọ̀ ká sí yín létí àwọn kókó ọ̀hún eléyìí tó di ìròyìn fún ti tòórọ̀ yìí. Òun náà ni kókó àkọ́kọ́ tí máa mú látinú ìwé ìròyìn The Nation. Níbẹ̀ òun náà ni Wike ti sọ̀rọ̀. Wike ń jẹ́ ó di mímọ̀ wípé ìlànà eléyìí tí ààrẹ orílẹ̀-èdè yìí tó gbé báwọn parí ìjà eléyìí ó ṣeéṣe o, àti ó yẹ kó jẹ́ kí àjọyépọ̀ kó wà láàrin àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers àti Fubara. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ̀ròyìn ọ̀hún. Nínú ìwé ìròyìn The Nation lèmi náà ti rí ìròyìn títí ọwọ́ mi yìí tó di kókó lórí ọ̀rọ̀ Wike àti Fubara tó kà dákẹ́ òun. Kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ o, bí orin eléré. Wike àti Fubara wọ́n bọ́ra wọn lọ́wọ́, wọ́n sì dì mọ́ra wọn gbàgì lẹ́yìn ìpàdé tí Tinubu bá wọn ṣe. Ìwé ìròyìn The Nation ló dì jáde. Nínú ìwé ìròyìn The Nation òun náà máa tún ti mú eléyìí níbẹ̀. Òun náà ni Lamido Meikafi náà ni wọ́n ti ń sọ̀rọ̀ jáde tí wọ́n ti ń jó di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú PDP wọ́n yanjú dúkù eléyìí tó wà láàrin wọn kó tó di inú ọdún 2027. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ̀ròyìn ọ̀hún. Nínú ìwé ìròyìn Punch ni ìròyìn eléyìí ló ti jáde wá o. Nígbẹ̀yìngbẹ́yìn àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà wọ́n padà fọwọ́ sí lílo ẹ̀rọ ìgbàlódé láti fi èsì ìbò léde lọ́dún 2027. Ìwé ìròyìn Punch ló pọ̀ǹtì ẹ̀. Àtíkù, Mákindé àti àwọn èèkànlẹ́ẹ̀kàn láwùjọ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọ́n máa ń ṣe àbẹ̀wò sí Babangida ní ìlú Minna. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ̀ròyìn ọ̀hún. Alága àwọn àjọ alálàájì ní orílẹ̀-èdè yìí Abdullahi Usman ó kọ̀wé fipò rẹ̀ sílẹ̀. Ìwé ìròyìn Punch ló pọ̀ǹtì ẹ̀ jáde. Lórí ọ̀rọ̀ eléyìí tó kàdákẹ́hùn náà ni àwọn ènìyàn ní wọ́n ti ń jó di mímọ̀ wípé ìbẹ̀rù bojo náà ló ti wà látàrí ìkọ̀wé fipò sílẹ̀ eléyìí tí ó ti bọ́ sí gẹ́ngẹ́ tó tí ẹni tí ó jẹ́ alága fún àjọ alálàájì lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó fi sílẹ̀. Wọ́n lélẹ́yìí sí ò ní fi àwọn ipò kan tí ó ṣòfò sílẹ̀ nínú ìjọ alálàájì ọ̀hún. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ̀ròyìn náà. Nínú ìwé ìròyìn Punch ní ìròyìn yìí ló ti jáde wá o. Ẹ jẹ́ ká pawọ́ papọ̀. Àtíkù ó pariwo lóhùn òkè ṣé ti gbogbo ẹgbẹ́ àwọn alátakò ẹ jẹ́ ká wà ní ìṣọ̀kan báyìí o láti má ṣe gba àwọn kan láàyè
kí wọ́n ó fi ayédèrú èsì ìbò léde níbi ojú òpó ayélujára ìgbàlódé tí wọ́n ó fi máa kéde ìbò báyìí. ìwé ìròyìn punch ló punch ẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà níbẹ̀ ni Nasir El-Rufai ló ti jó di mímọ̀ wípé àwọn èèyàn kan rò pé mi àti Tinubu bóyá àti fìgbà kan jọ̀rẹ́ rí ni àfìgbà kan jọ̀rẹ́ rí o ẹgbẹ́ ló so wá pọ̀ lọ́dún 2023 ìwé ìròyìn Vanguard òun náà ló kọ̀ròyìn ọ̀hún. iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè UK ni wọ́n ti fi gbọ́rọ̀ òfin gbé ọmọdé kan tí ọjọ́ orí rẹ̀ wà ní àárín ọdún 13 tó fi nǹkan dágbẹ́ ó fi gbá àwọn ọkùnrin méjì ó fi gbá wọn lórí. ìwé ìròyìn punch ló punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Vanguard náà ni eléyìí ló wà o ògbóǹtarìgì eléré orí ìtàgé ọmọ ilẹ̀ Ìgbóni Pete Edochie òun náà ni wọ́n ti jẹ́ di mímọ̀ wípé bàbá wà láyé láàyè rẹ̀ o tí bàbá ń jẹyán tó sì ń fi ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́ tí fi ń kó sọ́fun wọn ní kò kú o. ìròyìn ọ̀hún inú ìwé ìròyìn Vanguard òun náà ló wà. nínú ìwé ìròyìn Vanguard lèmi náà rí ìròyìn títí ọwọ́ mi yìí o ẹ̀bùn ìfọpo Dangote ó mú àdínkù bá owó epo bẹtiró tó wà ní 1.70 náírà tẹ́lẹ̀ ó ti já wálẹ̀ díẹ̀ báyìí. ìwé ìròyìn Vanguard ló fà á jáde. ọ̀yẹn dà nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn wọ́n kàn lè mọ́ tètè já wálẹ̀ ni. ọ̀dà tí wọ́n ti já wálẹ̀ láti December ọ̀rẹ́ ìpọ́n ti já wálẹ̀. láti December ok. torí mo sì láwọn kan ti ń ta ní. mo tẹ̀ ti gbàgbé iye tí wọ́n ń tepo. àwọn kan ń ta ní rírọ̀ sóòrè epo ni. wo sáàmù karòyìn. èmi náà I want to be like you when I grow up. kéèyàn mọ gbọ́kọ̀ kí kó lóhùn òtún repo sí. Ọlọ́run sọ́fẹ̀ẹ́ ló ń lọ gbà ni. àmì Ọlọ́run ṣe bẹ́ẹ̀ ọkọ̀. ó sàn gbọ́ kadà kí. ọkọ̀ lọ sápè. Ọlọ́run ṣe ń rọrùn. mọ tẹ́wọ́ sí ọ. mọ́tò náà ń bọ̀. bíṣẹ̀ tí mo rí bíṣẹ̀ po lọkọ̀ lọ́dún yìí. káwá sọ pé ọ̀kadà tó ń gbé kí bó ló ṣe ń ṣe sọ gba wọn lójú lépo ni. mo bá ti mú 1000 lọ́wọ́ ẹ̀ sáà tẹ kó 1000. o béèrè lítà. ìbéèrè ẹ bẹ ti wojú lítà báyìí ṣé òdo mẹ́ta ti wà lẹ́yìn rẹ̀ ó ti parí. ok ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà níbẹ̀ ni ẹnìkan tí ó jẹ́ aṣíwájú nínú ẹgbẹ́ òṣèlú ADC tó jẹ́ arábìnrin nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ló ti sọ ìdí rẹ̀ tó fi darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. ìwé ìròyìn The Nation òun náà ló kọ̀ròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló ti jáde wá àwọn àjọ tó ń rí sí ìkólẹ̀kódọ̀tí àti kí wọ́n fọ ìpínlẹ̀ Èkó mọ́ wọ́n fi gbọ́rọ̀ òfin gbé àwọn arákùnrin kan tí wọ́n máa ń lọ ń dalẹ̀ síbi tí kò tọ́ 26 ni wọ́n níye o. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. bí ó ṣe wọ̀nyí àti àwọn ìròyìn míì eléyìí tí ó bá tún súyọ nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa tó ráwá kó wá dìgbọ̀dìgbọ̀n láàárọ̀ yìí ni ṣùgbọ́n ẹja máa mú un lọ́kọ̀ọ̀kan èjèèjì láì ní rárá dúró àti láì ní rẹpẹ̀tì nítorí àkókò wa òun náà ni ká má bàa fi ṣòfò ǹjẹ́ ẹ kú ojúmọ́ nílé yìí láàárọ̀ yìí o ẹ kú ojúmọ́ lọ́ọ̀dẹ̀ yìí láàárọ̀ yìí ẹ kú ojúmọ́ nílé epo yìí láàárọ̀ yìí ẹ kú ojúmọ́ níṣọ̀ yìí láàárọ̀ yìí lágbára Ọlọ́run ojúmọ́ ayọ̀ tó mọ́ wa lónìí ojúmọ́ dùnú òun náà ni ó jẹ́ o èmi àti yín tá a bá jáde lọ lónìí láyọ̀ òun láwọlé wa wọn à ní gbé sájò lógo Ọlọ́run o àwa tá a rìnrìn àjò tá a fẹ́ lọ rajà bá a fẹ́ lọ tajà lágbára Ọlọ́run àwa tá a kúrò ńlé òun náà lápadà dé wọn ò ní faṣọ wa wọn ní fi ránṣẹ́ lé o ǹjẹ́ ìròyìn àjímúná náà la gbé wa láti ìkànnì CP 89.1 FM eléyìí tá a wà ní Ìṣíà ìlú Òkè ò láwà ìjọba ìbílẹ̀ Kájọlà ìpínlẹ̀ Ọ̀yọ́ bí ó ṣe ambassadọ̀ Láńrewájú Álímì ló kọ tèmi ò lórúkọ ẹnìkejì mi tá a jọ karòyìn láàárọ̀ yìí. bó ṣe jẹ́ náà lẹ́gbọ́n gbogbo ẹ̀yin alára wa àmọ̀rírì yín bí ẹ̀ ṣe ń gbọ́ wá tí ẹ̀ ń wò wá lójú òpó ayélujára a sì mọ̀ pàtàkì yín o nítorí wípé bí ẹ ṣe ń wò wá òun inú wa ń dùn sí i bẹ́ẹ̀ náà sì ni inú àwa náà mo mọ̀ yí pé inú ẹ̀yin náà ń dùn sí wa láti máa wò wá láti máa gbọ́ wa ẹ káre láì bí ẹ ṣe ń gbọ́ wá bí ẹ ṣe ń wò wá iná ò ní tánwọ́ yín o a ó máa ríre bára wa ṣe láṣẹ Ọlọ́run aláwùrábí ìkànnì ṣíìpù náà ló ń dún sí yín létí o ẹ ṣeun púpọ̀ tí ẹ wà pẹ̀lú wa ní gbogbo ìgbà abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ ní orúkọ mi ojúmọ́ tún ti mọ́ lónìí olówó wa ti gbówó bẹ́ẹ̀ ni oníkẹ̀kẹ́ wa a tún ti wà lórí kẹ̀kẹ́ báyìí ká máa tẹ̀ kẹ́jẹ́ ká máa tẹ̀ síwájú ìròyìn àjímọ́ná la gbédé ẹ̀kú kalẹ̀ káwọnú ẹ̀ lókù. náà káwọnú rẹ̀ gan nísànsàn ìròyìn àkọ́kọ́ eléyìí tí kókó rẹ̀ dìròyìn mọ́ èmi lọ́wọ́ láàárọ̀ yìí
òun náà níbi tí Wike ti jó di mímọ̀ wípé òun ní ìrètí wípé Fubara àti àwọn ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers wọ́n jọ sọ̀rọ̀ àsọyépọ̀ tálàáfíà tí ó sì jọba láwùjọ ìpínlẹ̀ Rivers. Ẹni tí ó jẹ́ mínísítà fún olúùlú orílẹ̀-èdè Nàìjíríà Nyesom Wike òun náà ló ti sọ̀rọ̀ jáde lánàá òde yìí tó sì ń sọ̀rọ̀ nípa gómìnà Siminalayi Fubara àti àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin látàrí ọ̀rọ̀ àsọyépọ̀ eléyìí tí wọ́n ti ní ìrètí wípé yóò wáyé láàrin àwọn méjèèjì lẹ́yìn ìgbà tí bàbá níkàlẹ̀ bàbá orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu eléyìí tí ó pè wọ́n tó sì bá wọn ṣe ìpàdé papọ̀. Ìpàdé yìí èsì rẹ̀ tá a gbọ́ òun náà lọ̀rọ̀ tí Wike sọ. Wike ló sọ̀rọ̀ yìí kí n Wike wí. Wike ló wí pé ẹ wò ó ní orílẹ̀-èdè Nàìjíríà ó dáa kéèyàn ní aṣáájú eléyìí tó dáa pọ̀. Ó ní lẹ́yìn ìpàdé tí àwọn ṣe pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ní bàbá eléyìí tó fira rẹ̀ hàn aṣáájú tó gbúdọ̀ máa bu òróró síbi tí bàtà tó bá ti gbé ń ta ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́sẹ̀. Nínú ọ̀rọ̀ eléyìí tó sọ níbi tó ti ṣe àbẹ̀wò sí àwọn iṣẹ́ àkànṣe eléyìí tó ń lọ ní olúùlú orílẹ̀-èdè Nàìjíríà níbẹ̀ òun náà ló ti sọ̀rọ̀ léde tó sì ti ń jó di mímọ̀ wípé ìgbésẹ̀ tí bàbá gbé yìí ọ̀nà ló sì fà á tí ìwà àlàáfíà tí ó fi jọba ò Fubara òun náà ni òun ti ní ìgbàgbọ́ wípé yóò ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn kọmíṣánná eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ yàn tí ó sì fi ìwé rẹ̀ ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers nínú ọ̀sẹ̀ eléyìí tá a wà yìí. Gẹ́gẹ́ bó ti wí Wike òun náà ló fìdí rẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni o ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ó pe òun ẹni tí ó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers àti àwọn ìkànlẹ̀ẹ̀kan àwọn èèyàn eléyìí tí wọ́n wà ní ìpínlẹ̀ Rivers tí wọ́n sì pè wọ́n sí ìpàdé. Olóhùn sì ní ìgbàgbọ́ wípé lágbára Ọlọ́run ni o àlàáfíà ó ti jọba lásìkò tá a wà yìí láàrin gómìnà àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin. ìròyìn ọ̀hún sì kù ṣùgbọ́n kí n má yà láṣejù ìwé ìròyìn The Nation òun náà ló kọ ìròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló ti jáde wá o. nígbẹ̀yìngbẹ́yìn àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n padà fi ọwọ́ sí lílo ẹ̀rọ ìgbàlódé láti fi kéde èsì ìbò lọ́dún 2027 tó ń bọ̀ lójú ọ̀nà. Ilé ìgbìmọ̀ asòfin àgbà ní orílẹ̀-èdè yìí ni wọ́n ti padà fi ẹnu kò lórí lílo ẹ̀rọ ìgbàlódé láti fi kéde èsì ìbò tí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n sì máa rí bí kinní ọ̀hún bó ṣe ń lọ láláì ní fi igbá kan bọ̀ kan nínú bí igbá oko. Àwọn asòfin kéde yìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tí wọ́n fi ṣe ìpàdé pàjáwìrì lánàá òde yìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun nítorí wípé awuyewuye àti ìgbóhùnsókè sọ̀rọ̀ ní àwọn ènìyàn ìlú ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ohùn òkè sọ̀rọ̀ láti ìgbà tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà tí wọ́n ti ṣe ní àlàyé pé àwọn kò ní gbà láti jẹ́ kí wọ́n ó lo ẹ̀rọ ìgbàlódé láti máa fi kéde ìbò. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn alẹ́nulọ́rọ̀ àwọn èèkàn láàrin ìlú àti àwọn ọ̀dọ́ káàkiri kọ̀rọ̀kọ́ńdò orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ohùn òkè sọ̀rọ̀ wípé àwa ò gbà ìlànà ẹ̀rọ ìgbàlódé òun ni a ó máa fi kéde èsì ìbò torí pé bí ẹyẹ bá ṣe lọ làá ṣe sọ̀kò rẹ̀. Lásìkò ìjókòó ilé pàjáwìrì ọ̀hún ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà Godwin Akpabio òun ni ó darí ìpàdé ọ̀hún tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lóríṣiríṣi. Ìpàdé ilé tó wáyé ọ̀hún lánàá ó kọ́kọ́ pín yẹlẹyẹlẹ níbi tí sẹ́nitọ́ Abaribe ó yarí kanlẹ̀ tó sì sọ wípé kí àwọn ó dìbò nípa ọ̀rọ̀ náà ṣùgbọ́n wọ́n padà wọ́gi lé ìbò dídì ní ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún. Nígbẹ̀yìngbẹ́yìn wọ́n padà fẹnu kò tí wọ́n sì yan àwọn ìgbìmọ̀ ẹlẹ́nu 12 wípé kí wọ́n ó ṣe àwọn iṣẹ́ kan lórí àwọn ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì kí wọ́n ó sì fún ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní èsì àbájáde ìpàdé èyí tí wọ́n bá fẹnu kò sí nínú oṣù kejì tí a wà yìí. Lára àwọn ìgbìmọ̀ ẹlẹ́nu 12 ọ̀hún ni orúkọ wọn pọ̀ rẹpẹtẹ o kí n mọ̀ ká lẹ́yọ kọ̀ọ̀kan. Sẹ́nitọ̀ Simon Banko Lalong òun ni alága ìpàdé ẹlẹ́nu 12 ọ̀hún tí wọ́n yàn. Sẹ́nitọ̀ Mohammed Tairu ọmọ ẹgbẹ́, Sẹ́nitọ̀ Adamu Aliru ọmọ ẹgbẹ́, Sẹ́nitọ̀ Oriji Kalu ọmọ ẹgbẹ́, Sẹ́nitọ̀ Abamoro ọmọ ẹgbẹ́ àti àwọn ènìyàn míì. Ẹ lè fẹ́ wò ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ó wà nínú ìwé ìròyìn Punch
tó jáde ẹ lọ mú kẹyẹ wò níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation náà ni èmi ó ti mú ìròyìn eléyìí níbẹ̀ òun náà ni Lamido àti Makafi ni wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n sì ń jẹ́ òdì mímọ̀ wípé lógo Ọlọ́run ni o ẹgbẹ́ òṣèlú PDP wọ́n yanjú dúkùú eléyìí tó wà nínú ẹgbẹ́ òṣèlú náà kó tó di àsìkò ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 àwọn tí wọ́n ti fi ìgbà kan rí jẹ gómìnà ní ìpínlẹ̀ Kaduna Ahmed Makafi àti Sule Lamido tó náà ti fi ìgbà kan rí jẹ gómìnà ní ìpínlẹ̀ Jigawa òun náà ni wọ́n ti sọ̀rọ̀ lánàá àná òde yìí tí wọ́n sì ń jẹ́ òdì mímọ̀ lẹ́yìn ìpàdé alátìlẹ̀kùn mọ́ríṣe eléyìí tí àwọn èèkàn yìí tí wọ́n ṣe nílé Makafi eléyìí tó wà nílùú Kaduna níbẹ̀ òun náà ni wọ́n ti ṣe ìpàdé o tí wọ́n ti ń jẹ́ òdì mímọ̀ wípé ìpàdé àwọn òun náà ló dá lérí bí àwọn ó ṣe yanjú àwọn làásìgbò eléyìí tó wà nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àwọn àgbà òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà méjèèjì ọ̀hún òun náà ni ẹ sọ jáde fún ọwọ́ àwọn oníròyìn tó sì bọ́ sọ́wọ́ tiwa táwa fi ń kà á wípé ìpàdé eléyìí tí àwọn ṣe yìí kò sé lẹ́yìn bí àwọn ó ṣe wá ojútùú sí àwọn rògbòdìyàn àti làásìgbò eléyìí tó ti wà nínú ẹgbẹ́ òṣèlú PDP yálà nínú àwọn inú èèyàn nínú ẹgbẹ́ ọ̀hún àbí àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ gangan nísàn-án ó ní àwọn ń wá ojútùú o kó tó di àsìkò ètò òdìbò gbogbogbò eléyìí tí ó wáyé lọ́dún 2027 Makafi ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ alága fìdíhẹ́ fún ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè wa Nàìjíríà òun náà ló ti ń jẹ́ òdì mímọ̀ wípé ọ̀rọ̀ àsọyépọ̀ eléyìí tí òun àti Lamido táwọn jọ jókòó sọ yìí òun náà ní bó ni àwọn òṣèrò ẹgbẹ́ òṣèlú PDP bó làwọn òṣèrò wọn lágbára gẹ́gẹ́ bó ti wí ojú òdì mímọ̀ wípé ṣé ẹ rí inú ẹgbẹ́ òṣèlú PDP tí àwọn bá fẹ́ jẹ́ kí àlàáfíà kó jọba ó ní èyí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí ìdáríjì àwọn ọmọ ẹgbẹ́ wọn dáríjìra wọn tí wọ́n sì lè fara wọn mọ́ra ó ní àsìkò tá a wà yìí kéésì àsìkò eléyìí tẹ́nì kó mọ bínú síra ẹni tá a wà á mọ kárìbọ̀ sọ nínú ẹgbẹ́ òṣèlú PDP bí kò ṣe kí ni ká mọ̀ á mọ in tó ń dá wàhálà lẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP a sì lọ sínú ìtí ń dá rògbòdìyàn lẹ̀ ọ̀hún tá a bá sì ti rí ká sì yanjú ẹ̀ òun náà lọ́tọ̀ o láti gba ipò wa gẹ́gẹ́ bí aṣíwájú ẹgbẹ́ òṣèlú tá a jẹ́ nígbà kan rí lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́dún 2027 Makafi kò ṣàìtún fi kún tó sì ń jẹ́ òdì mímọ̀ wípé ṣé ẹ rí àwọn aṣíwájú nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n gbúdọ̀ kọ́ bá a ti kó ní mọ́ra lórílẹ̀‐èdè yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣíwájú òun náà ni wọ́n jẹ́ tamidànù tí wọ́n bá ti gbọ́ nǹkan kan báyìí àyàfi kí wọ́n fèsì o nígbà tó sọ̀rọ̀ lọ Lamido òun náà sọ̀rọ̀ ó sọ pé ẹ wo òun àti Makafi tẹ́ ń wò yìí ó ní àwọn ti jọ wà nínú òròrí kan náà láti ìgbà yìí wá táwọn sì ti wò pé bó làwọn ó ti ṣe gan-an tí ẹgbẹ́ òṣèlú PDP tí ó fi kúrò lébùútì òfo bọ́ sí èbúté ògo eléyìí tí a ti mọ̀ọ́mọ́ tẹ́lẹ̀ Lamido ó tún sọ̀rọ̀ tí ń dùn ó ní ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà ó tó kí àwọn tí wọ́n bá ní ìmọ̀ tí wọ́n sì ní àfojúsùn rẹ̀ kí wọ́n gba ipò lórílẹ̀-èdè Nàìjíríà ibẹ̀ ni wọ́n ti ń pààyàn ètò ọrọ̀ ajé ó ti dẹnu kọlẹ̀ àjẹbánu àjẹrákábá ó wá di tó di tọrọ fọ́kálẹ̀ láwùjọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní in tó sì fà á kojú bí ẹgbẹ́ òṣèlú PDP báwọn náà ṣe túká ìlọ ṣùgbọ́n tẹ́gbẹ́ òṣèlú PDP tí wọ́n bá ti pààrọ̀jọ papọ̀ padà nígbà tí ó bá fi di ọdún 2027 ẹ̀yin ó rí i pé orílẹ̀-èdè Nàìjíríà fàlàfolo òun náà lẹ́ẹ̀mọ̀ ṣe ìwé ìròyìn The Nation ló kọròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló fẹjú kẹkẹkẹ sí tí ìròyìn náà tó sì ń ṣe àwọn ènìyàn léèmọ̀ alága àwọn àjọ alálàájì Abdullahi Usman ó kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ ó lóun ò ṣe mọ́ o ṣebí wọn ò fẹ́ ó ṣàgbà mo bùn ọ́ ìwé ìròyìn Punch ló Punch ìròyìn ọ̀hún jáde alága àwọn àjọ tó ń rí sí ìrìn àjò hajj ní orílẹ̀-èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Abdullahi Usman ni ó ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ báyìí o ọ̀pọ̀lọpọ̀ ìròyìn ló sì ti jáde lọ́jọ́ ajé wípé Usman kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn tí wọ́n fi kàn án lọ́jọ́ ìṣẹ́gun lánàá òde yìí ọ̀kan nínú àwọn aláṣẹ àwọn àjọ náà ó fìdí ìròyìn múlẹ̀ fún àwọn oníwèé ìròyìn ṣùgbọ́n kò sọ nǹkan pàtó
nǹkan tó ṣẹlẹ̀ tí ọ̀jọ̀gbọ́n náà tó fi kọ ìwé fipò rẹ̀ sílẹ̀. Ìwádìí àwọn oníròyìn fi hàn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀sùn èyí tí wọn ò tí ì fi léde òun ni wọ́n fi kan alága ọ̀hún. Tí ẹ bá gbàgbé bí ọdún 3 sẹ́yìn sí ọdún 4 ọ̀pọ̀lọpọ̀ àwọn alága àwọn àjọ yìí tí wọ́n yàn ni wọn kì í parí sáà wọn tí wọ́n fi ń kọ ìwé fipò wọn sílẹ̀. Ní ọdún 2024 ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yan Sheikh Abdullahi gẹ́gẹ́ bí alága àwọn àjọ tí yóò máa rí sí ìrìn àjò ilẹ̀ mímọ́ Hajj. Alága tẹ́lẹ̀ náà ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ní ṣe pẹ̀lú oko owó mi bíi kàlòkàlò tí àwọn àjọ amúnimádà EFCC tí wọ́n sì rán ni pé wípé kó wá wí tẹnu rẹ̀ tí ìwádìí sì fi hàn wípé owó kan tí ó tó bíi 300 ẹgbẹ̀rún riyal ni wọ́n sọ wípé ó wà ní àkàtà alága náà àti àwọn òṣìṣẹ́ àgbà kan ní àjọ tó ń rí sí ìrìn àjò ilẹ̀ mímọ́ Hajj. Ṣùgbọ́n báyìí nǹkan tó ṣe okùnfà kíkọ̀wé fipò sílẹ̀ alága àwọn àjọ alálàájì yìí ìyẹn Abdullahi Usman kò tí ì hàn síta gbangba o. Ṣùgbọ́n àwọn ènìyàn àti àwọn oníwèé ìròyìn wọ́n sì ń ṣe ìwádìí lọ́wọ́lọ́wọ́. Ìwé ìròyìn Punch ló punch ìròyìn ọ̀hún jáde ẹ lọ mú kẹsì rí ẹ níbẹ̀. ó jẹ́ kẹ́mi náà kí mú kẹ́hìndé ìròyìn eléyìí tó kàn nínú ìwé ìròyìn The Nation níbi tí àwọn tó ń mójútó ètò alálàájì orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti sọ̀rọ̀ léde tí wọ́n jẹ́ ó di mímọ̀ wípé bó ṣe kù kékeré eléyìí kí wọ́n parí àwọn ètò alálàájì tọdún 2026 eléyìí tí àwọn tí wọ́n jẹ́ aṣíwájú pàápàá jùlọ alága ọ̀hún tó kọ̀wé fipò rẹ̀ lẹ̀ wọ́n ní eléyìí ó ṣeéṣe o kó má mú àdínkù àbí kó má mú àbùyẹ̀ bá ètò alálàájì ti ọdún 2026 ètò alálàájì ọdún 2026 òun náà ni ẹ ti wà nínú tí ò ní rí bí ó ṣe yẹ kó rí báyìí fún tọdún 2026 látàrí bí àwọn àgbáríjọpọ̀ àwọn àjọ alálàájì orílẹ̀-èdè wa Nigeria Association of Hajj and Umrah Operators eléyìí tẹ́ wà lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti ń jó di mímọ̀ wípé bí ẹni tí ó jẹ́ alága fún ètò alálàájì orílẹ̀-èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Abdullahi Usman eléyìí tí ó kọ̀wé tó fipò rẹ̀ lẹ̀ gẹ́gẹ́ bí alága tèèsì ní o kẹ́lẹ́ yìí kó má mú àbùyẹ̀ bá ètò alálàájì ti ọdún 2026 ẹni tí ó jẹ́ alága fún àwọn àjọ tó ń mójútó kíkóni lọ sí ilẹ̀ mímọ́ Saudi Arabia ní ọdọọdún òun náà ni ó ti sọ̀rọ̀ Malam Samsudeen Abdulsalam òun náà ló sọ̀rọ̀ wípé kíkọ̀wé fipò lẹ̀ iye tí ẹni tí ó jẹ́ alága fún ètò alálàájì orílẹ̀-èdè wa Nàìjíríà Usman eléyìí tó kọ̀wé fipò rẹ̀ lẹ̀ yìí ló sì ti jẹ́ pé àwọn ti pìyàmọ́ wípé àwọn ti fẹ́ parí ìfowókọ́lẹ̀ fún àwọn tí wọ́n ń lọ àjì ìyẹn fún tọdún 2026 Abdulsalam òun náà lójú ó di mímọ̀ wípé ní kété tí àwọn wọnú oṣù eléyìí tí a wà yìí òun náà ni ẹni tí ó jẹ́ mínísítà fún ètò alálàájì ní orílẹ̀-èdè Nàìjíríà ní orílẹ̀-èdè Saudi Arabia ìyẹn dókítà Taofik Arabia òun náà ni ó ṣe àbẹ̀wò sórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ìgbà tó ti ṣàbẹ̀wò sórílẹ̀-èdè yìí òun náà ni ó sọ wípé àwọn ti ṣetán o láti yanjú gbogbo àwọn tó fà á tó fi jẹ́ pé ètò aláàjì ọdún tó kọjá òun ló fẹ́ burúkú jù nínú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì ti pìyàmọ́ wípé tọdún yìí kò ní rí bẹ́ẹ̀ ṣùgbọ́n bó ṣe kù kékeré eléyìí kí wọ́n tún parí ìfowókọ́lẹ̀ fún ètò alálàájì tọdún 2026 òun náà ni ẹni tí ó jẹ́ alága ìyẹn fún ètò alálàájì lórílẹ̀‐èdè wa Nàìjíríà òun náà ni ó kọ̀wé tó sì fipò rẹ̀ lẹ̀ táwọn sì ti pìyàmọ́ wípé gbígbéra àkọ́kọ́ eléyìí tí ó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yóò jẹ́ ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún 2026 nítorí pé àwọn ti ṣetán wọ́n ní ṣùgbọ́n báyìí kò ní sí báwọn ò ṣe ní fi ọ̀sẹ̀ kan kún o yé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀fìmílẹ̀ ìwé ìròyìn The Nation òun náà èmi mò ń wúkọ̀ ìwọ ló fẹ́ mú mi ìwé ìròyìn The Nation ló kọ ìròyìn ọ̀hún. kọ́ má bàa transfer ẹ̀kọ́ rẹ̀ sọ́dọ̀ mi. nígbà àwọn owó kan tí wọ́n sáré gbó mi. kó tó transfer ẹ̀kọ́ rẹ̀ sọ́dọ̀ mi kí n tètè sẹ́ okùn tòbí mi kó lè dán ẹ. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá Alhaji Atiku Abubakar
ó ké gbàǹjarè ṣé ti gbogbo àwọn ẹgbẹ́ alátakò wípé ẹjẹ́ pawọ́ papọ̀ lásìkò tá a wà yìí o nítorí wípé bá a ṣe gbọ́n nílé ọkọ bẹ́ẹ̀ náà la gbọ́n ní ilé àná o. ọ̀rọ̀ yìí ó sì di mímọ̀ lẹ́yìn ìpàdé tí Alhaji Atiku Abubakar tó ṣe pẹ̀lú olórí orílẹ̀-èdè yìí láyé ológun nígbà kan àná rí General Ibrahim Badamasi Babangida ní ìlú Minna. Alhaji Atiku Abubakar ó sọ̀rọ̀ yìí lánàá òde yìí tó sì ń jẹ́ kó di mímọ̀ wípé ẹ̀yin ẹgbẹ́ òṣèlú alátakò tá a jọ jẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò ẹ jẹ́ pawọ́ papọ̀ báyìí ká fọwọ́sowọ́ papọ̀ o nítorí wípé ìlànà kíkéde èsì ìbò lórí ayélujára pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n ṣe yìí wọ́n tún sọ wípé bí ojú òpó tí ò bá ṣe dáradára bó ṣe tọ́ àwọn yóò fi kíkéde pẹ̀lú ẹnu àti kíkọ àkọsílẹ̀ rẹ̀ pẹ̀lú ọwọ́ àwọn yóò tún fi tì í lẹ́gbẹ̀ẹ́ nítorí wípé ojú òpó ayélujára ó lè ṣe bákan nínú ọ̀rọ̀ tí Alhaji Atiku Abubakar tó fi léde lánàá òde yìí ló ti jẹ́ kó di mímọ̀ wípé nǹkan tí wọ́n fẹ́ ṣe yìí kò sẹ́ni tí ò mọgbọ́n ká sọ ẹran sẹ́nu ká wá tì ọ̀rọ̀ náà ó lè fẹ́ ní bayobayo nú bẹ́ẹ̀ ni wọ́n lè fẹ́ dà papọ̀ wọ́n lè fẹ́ ru papọ̀ mọ́ wa lójú ẹ̀yin ẹgbẹ́ alátakò a nílò ìgbésẹ̀ kíákíá láti fọwọ́sowọ́ papọ̀ láti fi ìgbànú kan sọ̀já ká sì tẹ ojú wa mọ́ fẹ́síkù ká fi fẹ́síkù máa wo gbogbo nǹkan tó ń lọ láti má jẹ́ kí wọ́n ó ṣe bayobayo tàbí láti ṣe èrú ìbò nítorí wípé ọgbọ́n tí wọ́n fẹ́ lò yìí ọgbọ́n náà ó fẹ́ rí bákan lásìkò tí a wà yìí. Alhaji Atiku ló sọ̀rọ̀ yìí pẹ̀lú bí ètò ìdìbò gbogbogbò bó ṣe ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n lọ́dún 2027 tí à ń wò lójú ọ̀nà rere tí àwọn ẹgbẹ́ alátakò tí wọ́n sì ti fojú sẹ̀yẹ àtàrí láti jókòó lórí àpèrè àga ààrẹ orílẹ̀-èdè yìí. àwọn tó sì wà níbẹ̀ náà àwọn náà ń wò ó wípé àwọn yóò wo àwọn tí yóò yẹ àga ọ̀hún mọ́ àwọn nídìí. ọ̀rọ̀ ọ̀hún ló bá dé bíi wípé bí wọ́n ló lè mú mi bẹ́ẹ̀mi ni mo lè mú ọ. ìpàdé ó de tí àlà ìwé ìròyìn Punch ló Punch ẹ lọ mú kẹyẹ̀wò níbẹ̀. jáde ẹ̀ka ìpolówó ọjà lọ́hùn-ún tá a bá padà dé ìròyìn àjímúnà ròyìn ó ń tẹ̀ sọ́wọ́ wájú ẹlẹ́ńbẹ̀wò ẹ̀kú kalẹ̀. ẹ tẹ́tí sí ìkíni pàtàkì yìí àwọn afẹ́nifẹ́re tó fi ilé Dikin Awolola ṣe ibùjókòó Dikin Awolola Assembly fi àsìkò yìí kí ọba wa aláyélúwà kábíyèsí ọba Ashiru Oyèbísí Ọlálérè kú ayẹyẹ ìgbà ọ̀pá àṣẹ èyí tó wáyé ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí. wọ́n ṣe ládùúrà pé ìgbà wọn yóò tù wá lára, ìgbà ilé wọn yóò máa lé sí, bẹ́ẹ̀ àwọlé wọn kò ní fọ́, ìgbà ọdún kan ni ó máa jẹ nínú ayé wọn. bákan náà wọ́n tún fi àsìkò yìí kí wọn pé wọ́n kú àṣẹ̀yìndé olóyè bàbá ìsàlẹ̀ pé ọjọ́ yóò jìn síra wọn. àwọn olùkíni àwọn ni Afẹ́nifẹ́re tó fi ilé Dikin Awolola ṣe ibùjókòó Dikin Awolola Assembly. àwọn ni wọ́n ń kí kábíyèsí aláyélúwà ọba Ashiru Oyèbísí Ọlálérè kú ayẹyẹ ìgbà ọ̀pá àṣẹ èyí tó wáyé ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí. dídùn ní ìrántí olódodo ó pé ọdún márùn-ún géré lónìí tí bàbá wo olóògbé Jacob Ọ̀jẹ́bísí Abẹ́gúndé Àkànjí tí wọ́n jẹ́ bàbá. dídùn ní ìrántí olódodo ó pé ọdún márùn-ún géré lónìí tí bàbá wo olóògbé Jacob Ọ̀jẹ́bísí Abẹ́gúndé Àkànjí tí wọ́n jẹ́ bàbá onígbógà igbógà àti ìṣẹ́mi-ilé ẹni tó sùn nínú Olúwa ní ọjọ́ kọkànlá oṣù kejì ọdún 2021. àjàwá àgàn ìjà òrò Olúbísí ọmọ bíbí rere ọmọ arékù gbọ̀ràn márékù gbèbí sí ọmọ ayóbi ẹnu ọmọ òràwọn dúdú táwọn dúdú ọmọ òràwọn pupa táwọn pupa ọmọ òtòdòdó ra Fúlàní wálé ọmọ Fúlàní òtẹ́kọ̀ ègún òtáwàrà kàṣì òyìnbó kì í tà mọ́mọ́ ẹ̀yin lọ́mọ ògógó Fúlàní ò lẹ́jọ́ nú erí gbígbó ẹkú lóko sá ló dàá pọn òkú dọ̀rọ̀ sí baálẹ̀ lọ́rùn ọmọ òkú ẹ̀kọ́ ìjàgùdù àkà ọmọ onígbó labí ọmọ onígbó obì tó ń sàsóyagi ọmọ àrílé yẹn ká ọmọ olówó yẹn ká kó bí ọba àjàwá àgan sùúré o
olóyè Olúṣẹ́gun Ọ̀jẹ́bísí onígbógà àti gbógà ló kọ gbogbo ọmọ àti ẹbí ló ń ṣèrántí ọdún 5 rẹ tó ti papòdà. yé mo gbé o iná ẹ dákun ẹ bá ń paná yìí. ó ní mo ti mú ọ̀daràn bójú kíó tó sọná sóko nìyí. ìsọná sóko mo kàn ní sáré sunṣu jẹ ni atẹ́gùn ló gbéná wo ko wọn. ṣé ń gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ ó ń sun iṣu jẹ lásìkò tí igbó ti gbẹ tán yìí. ìwọ náà wo ohun tí àìbìkítà rẹ ti dá sílẹ̀. níbo ni kí ẹni ẹlẹ́ni ó ti bẹ̀rẹ̀ báyìí. bó ti jẹ́lẹ̀ gbọ́hùn ẹ má jẹ́ ká fi àìbìkítà ba nǹkan tó pọ̀ jẹ́. tá a bá fẹ́ sùn lálẹ́ ẹ jẹ́ ká paná igi wa kó kú fínfín àti àwọn nǹkan tó lè jẹ́ kí iná ó ṣẹ́yọ. a ò ní rí jà náà o. àmì nìkan ò tó àmójútó ló ṣe pàtàkì. ìkéde yìí wá láti ìkànnì SIP 89.1 FM ìkànnì tó ń ṣe ìgbélárugẹ okòòwò. ó digi àlọ́yè ọdún méjì rèé ẹ̀yin ènìyàn ìlú ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ olúwa SIP FM Múdàràbà ó digi àlọ́yè ọdún méjì rèé tá a ti ń gbóhùn sórí afẹ́fẹ́. àyájọ́ ayẹyẹ ọdún méjì SIP FM lórí afẹ́fẹ́ pẹ̀lú àyájọ́ olólùfẹ́ tọdún yìí àrà ọ̀tọ̀ ló bá dé o nítorí bí ẹ ṣe nífẹ̀ẹ́ wa ẹ̀yin ará ìlú àwa náà nífẹ̀ẹ́ yín ìdí rèé tí àwọn aláṣẹ SIP holding lápapọ̀ tí wọ́n fi gbé ètò pàtàkì kan kalẹ̀ ètò ọ̀hún ni yóò wáyé ní ọjọ́ 14 oṣù kejì ọdún 2026 ọjọ́ àyájọ́ olólùfẹ́ damdaf CBT Center opposite Kajola local government quarters ní ìlú Òkè-Ò ní ètò náà yóò ti wáyé láago 10 òwúrọ̀ ètò àyẹ̀wò ọ̀fẹ́ ni wọ́n fi síde pẹ̀lú ètò mìíràn fún ìgbáyégbádùn àwọn ará ìlú ẹgbẹ̀rún 15 náírà 15,000 naira ní owó tíkẹ́ẹ̀tì SIP FM lẹ́wọ̀ ti rí tíkẹ́ẹ̀tì gbà ẹ̀bùn tó ju owó rẹ̀ lọ ó wà nílẹ̀ fún gbogbo bàbá màmá tó bá lè gba tíkẹ́ẹ̀tì yìí àwọn tọ́jọ́ orí wọn wà láàrin 60 ọdún sókè ni yóò ní àǹfààní láti gba tíkẹ́ẹ̀tì náà bàbá màmá ẹ wá fún ojúlóúnjẹ kẹ́ ẹ mọ̀fẹ́ pẹ̀lú olólùfẹ́ yín níbi ètò ayẹyẹ ọdún méjì SIP FM lórí afẹ́fẹ́ àṣepapọ̀ pẹ̀lú àyájọ́ ọjọ́ olólùfẹ́ ẹ máa bọ̀ wá kájọ fi ìdùnnú hàn síra wa àgbàlagbà lápè a ò pọmọ kékeré. ẹ káàbọ̀ padà láti ojú ọjà tá a ti lọ polówó ń tà ẹ̀yin náà gbé polówó yín wá o ká polówó ẹ̀ ká fi tiwa báyìí ká fi gbé tiyín ká fi gbé lárugẹ bákan náà ti tíkẹ́ẹ̀tì eléyìí tí gbogbo ẹ̀yin èèyàn tán ó ti fẹ́ tán o ó ti tán kọ̀tán o kọ̀tán káwọn yẹn wá o eléyìí náà sọ pé ó ti tán gbogbo ó kàwé ẹ̀ tí. àánú ẹ̀ ṣe mí ìwọ sọ pé ó ti tán kó jẹ́ pé kéètàn ó rí pé ó gba gbogbo ògo Jésù gba gbogbo ògo ní ayé ìwọ sọ pé ó ti tán kó mẹ́ ìtàn ṣùgbọ́n ṣe gbọ́. ẹ bẹ̀rù gbogbo lọ́wọ́ yìí o. ó dà ìpolo ti tán ṣùgbọ́n kò lè rí òun àti mákẹ́tà ọ̀rẹ́ ìpín ọjọ́ ṣe papọ̀ báyìí. ó tún sọ pé ó ti tán. ó tún ìtẹnumọ́ eléyìí ó ní ìyẹn o. irọ́ o kò tán o. ṣùgbọ́n tó bá fẹ́ tán kájà ló fẹ́ tán náà. ọ̀nà ẹ̀ka. ok so ti ra méjì ni. gbogbo mọ̀dà wà lálẹ́ ẹ wo ó ṣàtìfẹ́ tán kókó rẹ̀ náà nù tẹ́ ẹ bá ti dé tó bá jẹ́ pé kò sí tó ráwọn kan bí mi pé ọjọ́ déètì wo ni yóò kásẹ̀ ńlẹ̀ kì í sọ̀rọ̀ déètì o tó bá ti tán ó ti kásẹ̀ ńlẹ̀ nu so tẹ́ bá ti débí làárọ̀ bí gbogbo ṣe ń sọ tán bá sọ pé ó ti tán nìyẹn kò sí mọ́nu ṣùgbọ́n tẹ́ ẹ bá débí tán bá sì ló kù àjẹpọ̀ sì kù nìyẹn ṣùgbọ́n èmi nígbàgbọ́ pé ó sì kù gbogbo ló ti tán lẹ́yìn bá wa ti débí tó bá jẹ́ pé ó ti tán tòótọ́ ó ti tán nìyẹn torí wọn àṣejù ìwọ̀nba tán ṣe ń lọ àwọn tó sì rà wọn ò rí pé nọ́mbà wà lára ẹ̀ wọ́n ti ṣe wọ́n ti nọ́mbà ẹ̀ iye numbers yẹn nìkan náà wọ́n dẹ̀ ṣe kò ní jù bẹ́ẹ̀ lọ. ẹ wò ó bí ó ṣe nínú ìwé ìròyìn Vanguard òun náà ni màá ti mú ìròyìn eléyìí níbi tí Nasir El-Rufai tó ti sọ̀rọ̀ ó ní láàrin òun àti Tinubu ó láwọn òwúlẹ̀ jọ jẹ́ ọ̀rẹ́ látilẹ̀ ọ̀rọ̀ òṣèlú ọdún 2023 òun náà ló pa wọ́n pọ̀ táwọn fi jọ wà nígbà yẹn ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai òun náà ló ti ń jẹ́ òdì mímọ̀ o gẹ́gẹ́ bí àwọn kan bí ẹ ti ṣe ń tò ó tí wọ́n ní àárín òun àti Tinubu kí ló fà á tírélà eléyìí tó gba àárín àwọn méjèèjì kọjá nígbà tí ó sọ̀rọ̀ ó ní ẹ wo ipa èmi àti Tinubu kò pàdé rí rárá ó ló dàbí ìgbà tó jẹ́ pé àkọọ́lẹ̀ Ọlọ́run gan ti kò wípé àwọn ò ní jọ ní nǹkan kan papọ̀ Nasir El-Rufai ẹni tí ó jẹ́ ìkàn
nínú ẹgbẹ́ òṣèlú APC tẹ́lẹ̀ ṣùgbọ́n tó ti darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ alátakò ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC eléyìí tó parapọ̀ tí wọ́n dì kan níbẹ̀ òun náà ló ti ń sọ̀rọ̀ lójú òpó móhùnmáwòrán kan níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ pò ó lọ́fun pọ̀ níbẹ̀ òun náà ni olùbíniléèrè ọ̀rọ̀ ló ń bí pé ẹ dákun o àwọn mọ̀ pé ẹ̀yin àti Tinubu ẹ ti fi ìgbà kan jẹ́ ọ̀rẹ́ rí ó ní ọ̀hún ẹ jẹ́ nǹkan kọ́ yanjú òyùn èmi àti Tinubu àfìgbà kan jọ́ rẹ̀ rí o òṣèlú lọ́pàá wápọ̀ tá a fi jọ ṣe o ó ní in tó ṣẹlẹ̀ ni pé èmi àti Tinubu kò sígbà kankan tá a jọjọ́ rẹ̀ a sì ní jọjọ́ rẹ̀ nítorí pé lásìkò eléyìí tí àwọn ń ṣe òṣèlú ọdún 2023 òun ṣiṣẹ́ papọ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú APC láti jẹ́ kí ẹgbẹ́ òun kó wọlé òun náà lòun fi ṣiṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú APC nígbà náà ó ní kò í ṣe nǹkan kan tó da àwọn pọ̀ ó ní Tinubu ó kàn jẹ́ ẹni tí ó wà nínú ẹgbẹ́ òun tó sì gbé àsíá ẹgbẹ́ òun tó gbé dání ó ní ṣùgbọ́n pé òun àti ẹ̀ àwọn jọ jẹ́ ọ̀rẹ́ òun ní àwọn èsì ọ̀rẹ́ o ọmọ ẹgbẹ́ òṣèlú ó làwọn jọ jẹ́ nígbà náà bẹ́yìn ọ̀bá gbàgbé ẹ rántí pé lára àwọn tí wọ́n ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ààrẹ Muhammadu Buhari ọ̀kan pàtàkì òun náà ní Nasiru El-Rufai tó sì jẹ́ ara àwọn tí wọ́n jọ dá ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ ó ní ṣe ẹ̀ wá rí nígbà tí ààrẹ Buhari tó parí ètò rẹ̀ ó ní kì í ṣe pé òun ṣiṣẹ́ fún Tinubu o ẹgbẹ́ lòun ṣiṣẹ́ fún tóun sì dúpẹ́ wípé ẹgbẹ́ òun nígbà náà wọ́n jáwé olúborí ṣùgbọ́n báwọn kan ti ń sọ wípé ṣe é ṣe pé òun dalẹ̀ Tinubu bóun ṣe ti kúrò lẹ́yìn rẹ̀ ó ní rárá o òun ọ̀dàlẹ̀ rẹ̀ o òun àti ẹ̀ àwọn ọ̀jọ́jọ́ rẹ̀ rí ọmọ ẹgbẹ́ òun náà làwọn jọ jẹ́ ìwé ìròyìn Vanguard òun náà ló kọ̀ròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn tọ̀dọ̀ mi yìí ló ti jáde wá iléeṣẹ́ ọlọ́pàá ní ilẹ̀ òkèèrè ní orílẹ̀-èdè UK ni wọ́n ti fi páńpẹ́ ọba mú afurasí kan ọmọ ọdún 13 tó fi nǹkan dágbẹ́ ó fi gbá àwọn ọmọkùnrin méjì táwọn náà jẹ́ akẹ́kọ̀ọ́ ó fi gbá wọn lórí o gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe jábọ̀ rẹ̀ ó jábọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè UK lánàá òde yìí ni wọ́n fi gbòòrò òfin gbé ọmọdékùnrin kan tó jẹ́ afurasí ọmọ ọdún 13 tí wọ́n sì ti ń fi ọ̀rọ̀ gbóní ọ̀fun pọ̀ báyìí pẹ̀lú ìṣẹ̀lẹ̀ kíkọjú páńkóda àwọn akẹgbẹ́ rẹ̀ méjì tí wọ́n jọ wà ní ilé ẹ̀kọ́ kan tí wọ́n pè ní London School tí wọ́n sì tún fi ẹ̀sùn kàn wípé ó ń gbìdánwò láti hùwà ìgbésùmọ̀mí eléyìí tí àwọn àjọ iléeṣẹ́ ọlọ́pàá tó ń rí sí ìwádìí nípa ìṣẹ̀lẹ̀ ìgbésùmọ̀mí ni wọ́n fi ọwọ́ jẹ ọ̀rọ̀ náà tí wọ́n sì ń fi ọ̀rọ̀ wá ọmọdékùnrin ọ̀hún lẹ́nu gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe jábọ̀ rẹ̀ ìwé ìròyìn náà ó tẹ̀síwájú ní wípé nígbàtí àwọn iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn tó ń rí sí ètò ẹ̀kọ́ tí wọ́n ń la àwọn akẹ́kọ̀ọ́ lọ́yẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti parí nǹkan tó ní ṣe pẹ̀lú àsìkò tí wọ́n máa ń lò nínú yàrá ìkẹ́kọ̀ọ́ ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ tí ọmọdékùnrin yìí tó sì ṣàdédé yọ nǹkan dágbẹ́ tí ó sì fi gbá ọ̀kan àti èkejì ní orí tí ọ̀rọ̀ náà tó sì di gbọ́nmi sí omi òtó débi wípé àwọn tí wọ́n jẹ́ olùkọ́ àti àwọn tó ń rí sí ètò ìkẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ó kó wọn ní ẹ̀mí sókè ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ tí ọmọdé yìí ó sì fi ẹsẹ̀ fẹ́ níbi tí ó ti fi nǹkan dágbẹ́ tó ti fi gbá àwọn akẹgbẹ́ rẹ̀ lórí àwọn iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wá ọmọdékùnrin yìí káàkiri nígbẹ̀yìngbẹ̀yìn wọ́n padà fi gbòòrò òfin gbé tí wọ́n sì ti mú lọ sí ibi tí wọ́n ti fi ọ̀rọ̀ wá ní ẹnu wò báyìí ṣùgbọ́n ọmọ orílẹ̀-èdè tí í ṣe tàbí orúkọ rẹ̀ ní ìwé ìròyìn Punch kò tí ì fi léde báyìí ìwé ìròyìn Punch ló jábọ̀ rẹ̀ ẹ lọ mú kẹyẹ wò níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà níbi tí ìròyìn ti gbé wípé Àtíkù Mákindé náà ni wọ́n ṣe pàdé papọ̀ pẹ̀lú IBB ní ìlú Minna tẹ́lẹ̀ tó jẹ́ pé ìpàdé ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n ṣe papọ̀ ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó tún jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ADC Alhaji Àtíkù Abubakar àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó tún jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé òun náà ni wọ́n mọ̀ ní ìpàdé ọlọ́tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n ṣe papọ̀ pẹ̀lú ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ olórí orílẹ̀‐èdè ológun lórílẹ̀‐èdè wa Nàìjíríà nígbà kan rí lórílẹ̀‐èdè yìí General Ibrahim Badamasi Babangida òun náà ni wọ́n ṣèpàdé papọ̀ ní ilé rẹ̀ tó wà nílùú Minna ní olúùlú ìpínlẹ̀ Niger níbẹ̀
òun náà ni wọ́n ti ṣe ìpàdé papọ̀ nígbà tí Àtíkù tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní kété tí wọ́n parí ìpàdé ọ̀hún. Òun náà ló ti ń jẹ́ ó di mímọ̀ wípé lórí ọ̀rọ̀ eléyìí tí wọ́n bi òun ó ṣeéṣe kóhun ó mọ̀ lè dáhùn nípa ìpàdé eléyìí tí àwọn ṣe, ṣùgbọ́n látàrí ètò tí wọ́n ń sọ wípé kò ní lè bọ́ sí i nípa àáṣe gbangba làṣáàtà ètò ìdìbò, ó ní òun nígbàgbọ́ wípé àwọn tó jẹ́ ọmọlẹ́gbìmọ̀ aṣòfin wọ́n ti jókòó wọ́n sì ti sọ̀rọ̀ bí ó ṣe níyànjú. Lẹ́yìn èyí òun náà ló ń sọ pé ẹ wo gbogbo ẹ̀yin ẹgbẹ́ alátakò lórílẹ̀‐èdè yìí, ǹjẹ́ yín ò mọ̀ wípé ìsọwọ́ tukọ̀ orílẹ̀‐èdè yìí ó ti légbà kan báyìí, ó ti jọ òrin lọ o, nítorí pé gbogbo bí wọ́n ti ṣe ń ṣe ètò ìdìbò àbí ètò òṣèlú orílẹ̀‐èdè Nàìjíríà ó tó kí àwọn tí ó gba orílẹ̀‐èdè yìí kúrò nínú ìnira yìí kí wọ́n dé. Nígbà tó sọ̀rọ̀ oúnjẹ òdì mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú eléyìí tó jẹ́ ti ADC táwọn èèyàn sọ wípé ó ṣeé ṣe kó parun ó níhùn kò sí nǹkan tọ́jọ́, nítorí pé nínú ẹgbẹ́ òṣèlú ADC táwọn wà yìí àwọn ń kó àwọn èèyàn eléyìí tí wọ́n bá ní ìrírí àbí ìran ọjọ́ ọ̀la gidi fún orílẹ̀-èdè Nàìjíríà. Igbákejì ààrẹ nígbà kan rí ọ̀hún òun náà ló dé sí ìlú Minna pẹ̀lú bàálù ayárafẹ́fẹ́ eléyìí tó jẹ́ aládàáni tó gbé wọ ìlú náà ní déédéé aago 2 ọ̀sán ní pápákọ̀ òfurufú Bọ́lá Ahmed Tinubu eléyìí tó wà nípínlẹ̀ náà. Lẹ́yìn èyí òun náà la rí ẹni tí wọ́n jọ kọ́wọ́ rìn ọ̀gbẹ́ni Ben Obi, ẹni tí ó jẹ́ igbákejì fún aṣíwájú àwọn ọ̀dọ́ nínú ẹgbẹ́ òṣèlú ADC Hajia Hassana Shaibu Dada. Òun náà ni wọ́n jọ kọ́wọ́ rìn nílé ẹni tí ó jẹ́ olórí orílẹ̀-èdè yìí nígbà kan rí ọ̀hún. Bákan náà òun náà ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, òun náà ló náà yọjú sí Ibrahim Babangida ní ilé rẹ̀ tó wà nílùú Minna. Ṣùgbọ́n gbogbo tí wọ́n jọ sọ bí wọ́n ti bí Ṣèyí tó Ṣèyí ò wí nǹkan kan o. Ṣèyí ní orílẹ̀-èdè Nàìjíríà yóò padà dá náà ní ìwé ìròyìn Vanguard òun náà ló kọ ìròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch náà ni mo ṣì wà tí mo rí ìròyìn títí ọwọ́ mi yìí. àwọn àjọ kólẹ̀ kó dọ̀tí tí wọ́n ń fọ ìpínlẹ̀ Èkó mọ́ ni wọ́n ti fi gbòòrò òfin gbé àwọn ọkùnrin 26 kan tó jẹ́ wípé wọ́n ń da ìdọ̀tí síbi tí kò tọ́ tí wọ́n sì tún lọ́ àwọn ènìyàn lọ́wọ́ gbà ní òkété bá bórù mọ́ wọn lọ́wọ́ o. gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe jábọ̀ rẹ̀, ó jábọ̀ wípé iléeṣẹ́ tó ń rí sí kí Èkó kó mọ́ tónítóní ní àná ọjọ́ Ìṣẹ́gun ni wọ́n fi gbòòrò òfin gbé àwọn arákùnrin kan 26 ni wọ́n fi páńpẹ́ ọba mú tó jẹ́ wípé wọ́n ń lọ́ àwọn ènìyàn lọ́wọ́ gbà, wọ́n sì tún kólẹ̀ kó dọ̀tí, wọ́n ń da àwọn ìdọ̀tí síbi tí kò tọ́ ní orí afárá kan ní ìpínlẹ̀ Èkó, èyí tó lòdì sí òfin tí ìpínlẹ̀ Èkó tí wọ́n ń lò. nínú ọ̀rọ̀ tí kọmíṣánná fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú omi àti iṣẹ́ ìwádìí nípa omi mímu Tòkunbọ̀ Wahab, òun ló jẹ́ kí ọ̀rọ̀ yìí kó di mímọ̀ tó ìṣàlàyé wípé àwọn àjọ náà pẹ̀lú ìfọwọ́sowọ́papọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ni àwọn fi páńpẹ́ ọba mú wọn. ó sọ wípé kì í ṣe wípé wọ́n ń da ìdọ̀tí síbi tí kò tọ́ nìkan o, wọ́n tún ń lọ́ àwọn ènìyàn lọ́wọ́ gbà. ọ̀rọ̀ náà ló di mímọ̀ ní ojú òpó ayélujára àwọn àjọ ọ̀hún. ojú òpó ayélujára X ní Wahab ló fi ọ̀rọ̀ náà sí, tó sì ń fi ọ̀rọ̀ náà tó gbogbo àwọn ènìyàn ló létí wípé ẹni tí ajẹrẹ ìwà ìbàjẹ́ irú ìṣẹ̀lẹ̀ báyìí tó bá símọ́ lórí, àwọn yóò fi ojú rẹ̀ winá òfin. àwọn ènìyàn 26 tí wọ́n fi páńpẹ́ ọba mú yìí ni wọ́n ti taari wọn lọ sí ibi tí wọ́n ti fi ọ̀rọ̀ gbó wọn lọ́fun pọ̀. lẹ́yìn iṣẹ́ ìwádìí wọ́n taari wọn lọ sí ilé ẹjọ́ tí wọ́n sì fi ojú winá òfin, wọ́n jólàǹbà pa níwájú adájọ́. ìwé ìròyìn Punch ló Punch ẹ lọ́mọ kẹyẹ ò ní bẹ́ẹ̀. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà. ibẹ̀ ni ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ alátìlẹ́yìn àti amúgbálẹ́gbẹ̀ẹ́ akọ̀wé àgbà ìyẹn fún ìṣèjọba Arẹ́gbẹ́ṣọlá nípínlẹ̀ Ọ̀ṣun tó ti kéde wípé òun ó ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù pàápàá jùlọ fún gómìnà Adémọ́lá Adélékè lọ́dún 2026. ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ akọ̀wé àgbà ìyẹn sí ìpínlẹ̀ Ọ̀ṣun àti tó ìṣiṣẹ́ papọ̀ pẹ̀lú gómìnà nígbà kan rí nípínlẹ̀ Ọ̀ṣun Rauf Arẹ́gbẹ́ṣọlá ọ̀gbẹ́ni Moshood Adéòtí, òun náà ló ti kéde o wípé òun ti ṣetán báyìí láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú accord tóun ó sì ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú gómìnà Adémọ́lá Adélékè níbi ètò ìdìbò sí ipò gómìnà eléyìí tí ó wáyé
lọ́dún 2026 ìwé ìròyìn The Nation òun náà ló kó ìròyìn ọ̀hún jọ ò tó sì ń jẹ́ òdì mímọ̀ wípé nígbà kan rí ẹni tí ó ti jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì ìyẹn sí gómìnà Arẹ́gbẹ́ṣọlá kódà ó tún jẹ́ ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC eléyìí tí wọ́n jọ pa àròjọ lẹ́nu lọ́ọ́lọ́ yìí ṣùgbọ́n nígbà tí ẹgbẹ́ òṣèlú ADC tí wọ́n mú ìwé pé wọ́n làáyàn gẹ́gẹ́ bí ẹni tí ó ṣojú wa ní ipò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun tán fún ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà Najim Salam níbẹ̀ òun náà lọ̀rọ̀ ti jáde o látẹnu ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ akọ̀wé àgbà ọ̀hún Adéòtí tó sì ń jẹ́ òdì mímọ̀ wípé lásìkò yìí o òun ò sí nínú ẹgbẹ́ òṣèlú kankan o ṣùgbọ́n nígbà tó di àná òde yìí ọ̀rọ̀ ló bá yípo ló bá sọ wípé òun lásìkò yìí o òun ti ṣetán láti ṣe àtìlẹ́yìn fún gómìnà Adémọ́lá Jackson Nurudeen Adeleke bí ó ṣe jáwé olúborí gẹ́gẹ́ bí gómìnà lẹ́lẹ́ẹ̀kejì nínú ẹgbẹ́ òṣèlú Accord Party lẹ́yìn èyí òun náà ló rọ àwọn alátìlẹ́yìn rẹ̀ wípé kí wọ́n jọ̀ọ́ jàre o káwọn ó jọ ṣe àtìlẹ́yìn ìyẹn fún Adémọ́lá Adeleke ìwé ìròyìn The Nation òun náà ló kọ ìròyìn ọ̀hún. àwọn àgbábọ̀ wọn ní bí ọmọ ni ọmọ ṣe ọmọ ọkọ ò gbọ́dọ̀ ṣe bí ọmọ àlè ọmọ ilé yìí ó ṣe bí ọmọ àlè o ó pàdé papọ̀ ó lẹ̀dí àpò papọ̀ pẹ̀lú àwọn kan tí wọ́n sì jí bàbá tó bí lọ́mọ gbé ní ìpínlẹ̀ Adamawa ìwé ìròyìn Daily Trust ni ó ti rìn náà jáde iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Adamawa ni wọ́n ti fi páńpẹ́ ọba mú àwọn ènìyàn mẹ́ta kan pẹ̀lú ọmọ bàbá kan tó pàdé àpò papọ̀ pẹ̀lú àwọn ajínigbé tí wọ́n sì jí bàbá tó bí lọ́mọ gbé ní ìjọba ìbílẹ̀ Fúnré ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bó ṣe fi léde ìyẹn SP Sulaiman Ngoje òun ló jẹ́ kí ọ̀rọ̀ yìí kó di mímọ̀ lánàá òde yìí tó ṣàlàyé wípé pẹ̀lú iṣẹ́ ìwádìí àwọn ọ̀jìnmí nínú onímọ̀ nípa ètò ààbò àti àwọn ọdẹ ìbílẹ̀ làwọn jọ pawọ́ papọ̀ nítorí wípé àwọn mọ̀lẹ́bí ẹni tí wọ́n jí gbé yìí ni wọ́n mú ẹjọ́ wá sí àgọ́ àwọn wípé wọ́n mà jí bàbá àwọn gbé tí iṣẹ́ ìwádìí sì bẹ̀rẹ̀ ní pẹrẹu lẹ́yìn iṣẹ́ ìwádìí ni wọ́n fi páńpẹ́ ọba mú àwọn ènìyàn mẹ́ta ẹni àkọ́kọ́ tí wọ́n fi páńpẹ́ ọba mú ni wọ́n pe orúkọ rẹ̀ ní Haruna ẹni ọdún 45 Yàyà Ibrahim ẹni ọdún 25 àti Alhaj Hamadu ẹni ọdún 28 pẹ̀lú ọmọ bíbí bàbá tí wọ́n jí gbé gangan eléyìí gan ló ṣe àwọn ènìyàn ní kàyéfì nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ gbo àwọn afurasí yìí lọ́fun pọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n jẹ́wọ́ wípé òtítọ́ ni àwọn jí bàbá gbé àwọn sì pàdé àpò papọ̀ pẹ̀lú ọmọ rẹ̀ ní o kìí ṣe wípé àwọn dá iṣẹ́ yìí ṣe ọ̀rọ̀ náà ni ó di wípé iléeṣẹ́ ọlọ́pàá wọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí bẹ́ẹ̀ ni iṣẹ́ ń lọ ní rẹbutu láti yọ ẹni tí wọ́n jí gbé láti gbà á kalẹ̀ ní inú ìgbèkùn tí wọ́n jí gbé sí ìwé ìròyìn Daily Trust ló ti ìròyìn náà jáde ẹ lọ mú kẹyẹ wò níbẹ̀. bí ó ṣe òjá súnmọ́ àwọn aráyé ní ayé torí àkókò wa káwọn aráyé náà ó dá sí ntí àtìkà ẹ̀yà ayé ó yá ìròyìn ọ̀hún rèé o ẹ̀jẹ̀ àjọ dá sí láti ìgbà tá a ti jọ bẹ̀rẹ̀ 070. ayé ẹ dákun jọ mi ẹ má jẹ́ ṣiṣẹ́. káyìláì bàrí Ìgbòho. hello. ẹ káàárọ̀ tí kò ní bàjẹ́ o. ẹ káàárọ̀ Mr. Wálé. Wálé ọmọ olówó ají láti Ajínigbè lókè o. yes à ń gbọ́ yín sà. àmà ní bí ọmọ àlè ní bímọ tí ò fẹ́ràn ẹ wá o. ọmọ tó wá jẹ́ pé wọ́n á pè tó tí wọ́n ti jí bàbá wọn tí wọ́n béèrè owó lọ́wọ́ àbá wọn kò fún wọn ní àbá ò lè ṣe jẹ́ tó fi rí bó ṣe rí yìí tó náà gbọ́ àrọ̀ gbogbo àwọn ọmọ kájọ́ ọmọ dáadáa o torí ọmọ àwọn náà ó bí ọmọ òní dààmú wa káà ní wọn má dààmú òbí wa Wálé ọmọ olówó aṣílá pàṣẹ kingdom lókè. ẹ ṣe Mr. Wálé 070477064 070477064 náà lójú òpó tí ẹ fi pè tẹ́ fi dá sí 070. hello. hello Mr. Bio. ẹ káàárọ̀ sá o. ẹ kú ojúmọ́ o. a ti yín o. yes. ẹ káàárọ̀. Alhaji Túndé oníkọ́ni o. ẹ káàárọ̀ sá. iléeṣẹ́ sí kò ní bàjẹ́ kò ní dàrú o. lórí ọmọ tó pàmọ̀pọ̀ tó gbé bàbá rẹ̀ tóun ní ogbojú wẹ̀yìn tí ìgbésí ayé rẹ̀ ó ṣe rí bẹ́ẹ̀ náà ló ṣe hùwà yẹn Ọlọ́run ò ní ṣe wá ní ọmọ inú ọká tí ipa ọká o. ká wá fi àṣìṣe sọ fún gbogbo àwọn ọmọ tí kálukú take time kí wọ́n ṣọ́ra wọn. bàbá tó bí yẹn ìyá tó bí yẹn ẹ wá pàmọ̀pọ̀ ẹ fẹ́ jí gbé
ọlọ́run gbọ́wọ́ wa iléeṣẹ́ tí kò ní dàrú o Babátúndé Olúkọ ló ń ṣèkìlọ̀ bẹ́ẹ̀ o. ẹ ṣé o alájì. 07047700064 0704767 070 wọ́n ti get the password rẹ̀. 7064 wò wà lẹ́ẹ̀ pọ̀ kan papọ̀. Hello sir. ẹ mọ̀ káàárọ̀ yìí ó kọ́ ibùdó tí ń pè. káàárọ̀ ẹnjìnìà agbómágbé wọn láti lọ ayétoro òkè. Yes sir, à ń gbọ́ yín o. orílẹ̀-èdè tí a wà yìí ó yẹ ká máa wà àwòkọ́ṣe àwọn orílẹ̀-èdè mi. ẹ rí i pé ìgbà tí à ń sọ pé àjọ alálàájì wọn ní oko jẹ tàbí ìwà ẹ̀dá kan wà lọ́wọ́ rẹ̀ ó ní láti kọ̀wé ó fi kò sílẹ̀ tó bá ṣẹlẹ̀ sí ọmọ Nàìjíríà kódà máa ń fi ẹ̀sùn kọ́ ọlọ́run jù bẹ́ẹ̀ lọ́yọ́ tó máa rìn jí mérí àga kò ní fẹ́ dìde jẹ́ ká máa ṣàwòkọ́ṣe ọlọ́run jẹ́ ká ní orílẹ̀-èdè àgbà o. ẹrù bẹ́ẹ̀ ẹni ẹlẹ́ni ríádì mọ̀ pé kókó dórílẹ̀-èdè Saudi Arabia káwọn yẹn ń múlẹ̀ àwọn yẹn ń mòfin ọgbọ́n làgbà fi sá fún màálù ni. ó ti dáa. Hello ẹ káàárọ̀ yìí ó kọ́ ibùdó tí ń pè. ẹ bọ̀ káàárọ̀ yìí. Yes sir. ẹ káàárọ̀ sà. orúkọ yìí. Yes. bàbá àtúntò látàgbà wáyé ẹ̀ṣẹ̀ àfọlábí. Yes sir. ẹ̀ẹ́dẹ́kùjẹ́. à ń gbọ́ yín ó yẹ bá a dá sí. àtúnṣe sí ètò ìlànà ètò ìdìbò wa tí àwọn ọmọlẹ́gbọ̀n aṣòfin àgbà wọ́n buwọ́lù àdúpẹ́ lọ́wọ́ wọn. ṣùgbọ́n àwọn tó máa ọpẹ́rẹ́tì gbogbo machine yìí ló ti pàtàkì. integrity wọn òdodo wọn tí wọ́n bá sọ ló máa mú kí gbogbo nǹkan lọ níbi ó ṣe yẹ kó lọ. bá a ti gbèdò ní kó gbà kó jẹ́ manual náà la bá lò. àwọn tó wà nídìí ètò tó ọpẹ́rẹ́tì ẹ̀ ló ti pàtàkì. ká máa wá gbàdúrà ká sọ fún Ọlọ́run ọba pé gbogbo àwọn tí ó bá ṣètò níjọ́ náà Ọlọ́run kó tọ́ wọn sọ́nà fún ọ̀dẹ̀ jẹ́ olódodo. ká mú Nàìjíríà tẹ̀síwájú Nàìjíríà ò ní bàjẹ́ nígbà yóò ní bàjẹ́ gbogbo local government wà. ọ̀dà ẹ ṣeun ẹ já gbé ìpè ẹyọ kan sí ká lọ sókè lọ́hùn tá a bá ti padà dé a bọ̀ sí abala tó kàn abala tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ 070. Hello ẹ káàárọ̀ yìí ó kọ́ ibùdó tí ń pè. ẹ kú ètò. Yes. Ọlọ́run ló ń ṣètò. ìní bàjẹ́ o. orúkọ yín o. nípa ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n náà ó kọ yín. Jamiu láti Lálátẹ̀. Yes sir, Mr. Jamiu à ń gbọ́ yín. nípa ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n ní wọ́n jí bàbá wọn gbé ìgbésí ayé gidi kọ́ láti bàbá wọn ọ̀tọ́jú wọn nàbí báwo ẹ dákun wa kárọ̀ ìjọba wa tí wọ́n bá mójútó àwọn ọmọ náà. Nàìjíríà yìí Nàìjíríà ò ní bàjẹ́ o. ìjọba látòrọ̀. àmì o ẹ ní ìjọba kan máa wò wá ni pé ẹdúró sẹ́yìn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà serious báyìí ọmọ jẹ́ abẹ́ ẹgbẹ́ àtúrọ̀ ìjọba wa ẹ wò ẹ jẹ́ àdókè lọ́wọ́ tá a bá padà dé ààbọ̀ sí abala tó kàn ẹ́ kú kalẹ̀. Your radio has clocked 2 years. Hooray! To celebrate this second anniversary, Chip Holding Company Limited is coming up with a special geriatric program on Saturday, 14 February 2026, Valentine's Day. The program starts at 10 a.m. with free healthcare services and lots of fun after. It's going to be a day to remember forever. Tickets are available at Chip FM OKO for 15,000 naira only per person. Damdaf CBT Center, opposite Kajula Local Government Quarters OKO, is the venue of this great event, the first of its kind. Our papas, mamas, grandpas, grandmas, 65 years old and above need to celebrate you and go back home with remarkable gifts and things to remember. Great things always happen in your darling station, Chip 89.1 FM. Don't miss the fun. The older, the merrier. ẹ̀yin ènìyàn ìlú ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ Olúwa sí pẹpẹ mú dàràbà ó digi àlọ́yè ọdún méjì rèé tá a ti ń gbóhùn sórí afẹ́fẹ́. àyájọ́ ayẹyẹ ọdún méjì sí pfm lórí afẹ́fẹ́ pẹ̀lú àyájọ́ olólùfẹ́ tọdún yìí àrà ọ̀tọ̀ ló bá dé o nítorí bí ẹ ṣe nífẹ̀ẹ́ wa ẹ̀yin ará ìlú àwa náà nífẹ̀ẹ́ yín ìdí rèé tí àwọn aláṣẹ ship holding lápapọ̀ tí wọ́n fi gbé ètò pàtàkì kan kalẹ̀ ètò ọ̀hún ni yóò wáyé ní ọjọ́ 14 oṣù kejì ọdún 2026 ọjọ́ àyájọ́ olólùfẹ́ damdaf cbt center opposite Kajola local government quarters ní ìlú òkèò ní ètò náà yóò ti wáyé láago 10 òwúrọ̀ ètò àyẹ̀wò
àyẹ̀wò ọ̀fẹ́ ni wọ́n fi ṣíde pẹ̀lú ètò mìíràn fún ìgbáyégbádùn àwọn ará ìlú. ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún náírà 15,000 naira ní owó tíkẹ́ẹ̀tì. TPFM lẹ́wọ̀n ti rí tíkẹ́ẹ̀tì gbà. ẹ̀bùn tó ju owó rẹ̀ lọ ó wà nílẹ̀ fún gbogbo bàbá màmá tó bá lè gba tíkẹ́ẹ̀tì yìí. àwọn tọ́jọ́ orí wọn wà láàrin 60 ọdún sókè ni yóò ní àǹfààní láti gba tíkẹ́ẹ̀tì náà. bàbá màmá ẹ wá fún ojúlóúnjẹ kẹ́ ẹ mọ̀fẹ́ pẹ̀lú olólùfẹ́ yín níbi ètò ayẹyẹ ọdún méjì CPFM lórí afẹ́fẹ́ àṣepapọ̀ pẹ̀lú àyájọ́ ọjọ́ olólùfẹ́. ẹ máa bọ̀ wá kájọ fi ìdùnnú hàn síra wa. àgbàlagbà lápè a ò pọmọ kékeré. Marathon Extra Bitters Marathon Extra Bitters. iná gorí ilé fẹ́jú kẹ̀kẹ́ àpáta pààrà ẹ̀kọ́ ọkọ̀ àrùn. kò síbi tá ìsọ̀lẹ̀ sásí lágọ̀ọ́ ara. Marathon Extra Bitters. ìní ẹgbẹ́lura kára ó padà bọ̀ sípò. àtọ̀tún àtòsí. Marathon Extra Bitters ni wọ́n ń béèrè fún. oògùn bílẹ̀ ta fi wí àtẹ̀gbò pọ́nbélé gbé kalẹ̀. ọkùnrin lè lo obìnrin náà lè lo Marathon Extra Bitters. fúnirúurú ohun tó bá ń ṣe ní lágọ̀ọ́ ara. ọ̀nà táwọn gbà ló ní yàtọ̀. Marathon Extra Bitters. iléeṣẹ́ Khalifa Herbal Therapy ló ń ṣe. àwọn náà ni wọ́n ṣe Marathon Flusher Capsule. egbògi ìbílẹ̀ Marathon ta ṣe lóní hóró. bẹ́ẹ̀ náà ni Superman. kò síjà ṣe ń ta wìtìwìtì lọ́jà. gbogbo ẹ̀ ló ti lè ṣe Khalifa Herbal Therapy jáde. àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láti wá máa kó lọ́pọ̀ yanturu Marathon Extra Bitters, Marathon Flusher Capsule àti Superman. kò síjà ẹ máa bọ̀ tààràtà. ní opposite olúwatóbi fún kàtí. odò ẹ̀rọ owóde ní ìlú Ọ̀yọ́. 77 Marathon Extra Bitters àti Marathon Flusher Capsule. oògùn ìbílẹ̀ tó ṣe é fọwọ́ ẹ̀ sọ̀yà. kẹ́ni ó lè ṣe mí. gbogbo ìlú gangan. a dúpẹ́ o. Khalifa Herbal Therapy ló pé ẹ ṣe tẹ́ gba ìsàn láàyè. ó yá lọ́dún tuntun yìí kí gbogbo owó jọ lé àìsàn tòun àrùwọ̀gbẹ́. pẹ̀lú àwọn ajẹ́bí ìdóògùn bílẹ̀ tí ilé iṣẹ́ wa jáde. ọ̀sẹ̀ ìlera la gbé kalẹ̀ gbà. láti ilé iṣẹ́ ìṣègùn bílẹ̀ ní ìtayé ròyìn. Khalifa Herbal Therapy. àwa là ń pàjẹ́ bí ìdóògùn bílẹ̀ ní Marathon Extra Bitters. tó dóun tẹ́ ẹ bá papọ̀ mọ́ fi lóní ó sọ̀rọ̀ iṣẹ́ tí ó ṣe lágọ̀ọ́ ara. àyà jíjá gbá gbígbà. ẹ̀gbẹ́ korí tó sọ ni. àìróorun sùn. jẹ̀díjẹ̀dí ìbàdí ríro. tí ò jẹ́ kọ́mọkùnrin ó lè ṣe déédéé lọ́dọ̀ olólùfẹ́. obìnrin tó ń rìnrìn alákòókò kọ àlejò. lọ́wọ́ Marathon ẹ ò tún jẹ́ gbùrú ẹ̀ mọ́. ó yá o. ibi ọ̀sẹ̀ ìlera yìí ni ẹ máa bọ̀. gbogbo ẹ̀yin ará gangan. pẹ̀lú 3,000 naira péré. inú ẹ̀ lẹ́ ti gba káàdì. inú ẹ̀ lẹ́ ti ṣàyẹ̀wò fún yín. inú ẹ̀ lẹ́ ti gba Marathon Extra Bitters ńlá. táwọn tún fún yín ní Marathon Flusher tó ń fa gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù. ẹ̀yin tẹ́ ẹ bá ti ní káàdì wa tẹ́lẹ̀ 2,000 naira ni ẹ mú dání. pẹ̀lú owó péréte tó ń fi rògùn. Monday February náà títí di Saturday February 14. lọ́sẹ̀ ìlera yìí yóò fi máa wáyé. bẹ̀rẹ̀ láago 9 àárọ̀ dago 5 rọ̀lẹ́. sọ̀rọ̀ aṣíwájú ilé ẹ̀fúnlẹ̀yẹ òkè àtàkùn ìlú gangan. ni ó ti wáyé o 09069234633. Khalifa Herbal Therapy lónìí. a ò ní fàìsàn lùgbà. ẹ kú ojúmọ́ o, ẹ káàbọ̀ padà ní àtibítà ti lọ polówó Khalifa Herbal Therapy. aṣojú iléeṣẹ́ Khalifa wọ́n ti wà nínú kulu pẹ̀lú wa gẹ́gẹ́ bí àṣejọ ń ṣe láti ọjọ́ ajé. wọ́n tún ní iṣẹ́ pàtàkì eléyìí tí wọ́n tún jẹ́ fún wa lénìí. ẹ bá kí àwọn ará lẹ́sà. a kú ojúmọ́ gbogbo ọmọ Nàìjíríà, a kú ojúmọ́ lábala àyín lókè Ògùn ní ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn ibi gbogbo tí ẹ ti ń gbọ́ iléeṣẹ́ CP89.1 FM. aṣojú iléeṣẹ́ Khalifa Herbal Therapy tí ń jẹ́ Adémọ́lá Àlàbí ló ń bá yín sọ̀rọ̀. ẹ káàárọ̀. ẹ kú ojúmọ́. ẹ káàbọ̀ jàre. ìpàtẹ ọjà tó ń lọ lọ́wọ́ ní Ìgàngàn ọ̀sẹ̀ ìlera ọ̀bí ọ̀sẹ̀ ìlera kìkì sí pàtẹ àti pàtẹ àtọ̀sẹ̀ ìlera ẹ sáà ń pàtẹ ọjà ńbẹ náà ni. ó yàtọ̀. ok pàtẹ ọjà ọ̀sẹ̀ ìlera lẹ́sẹ̀ ọ̀sẹ̀ ìlera tí ń ṣe tó ń lọ lọ́wọ́ ní ìlú Ìgàngàn níbo ló dé dúró báyìí. adúpẹ́ fọlọ́run a sì kí Ọlọ́run dáadáa lẹ́yìn náà a kí gbogbo àwọn èèyàn pátápátá ní ká sọ pé ní Ìbàràpá torí kì í ṣe Ìgàngàn nìkan làwọn èèyàn ti ń wá àwọn àrọ́kọ àwọn ìlú ńláńlá ìlú kéréje gbogbo wọn ni wọ́n kalẹ̀ sílùú Ìgàngàn níjẹta àná. in fact láàárọ̀ yìí 6:30 nǹkan ti pè mí pé àwọn ti débẹ̀ o. mo ní àwa gan èjì níbi gbàgede ọ̀sẹ̀ ìlera yìí náà nǹkan ti gbọ́ ògùn àjísà láàárọ̀ yìí níbi tí àwọn èèyàn gba Ọlọ́run gbọ́ dé nínú iléeṣẹ́ Khalifa Herbal Therapy táwa náà sì fi ń dá wọn lójú wípé pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run àtàtìlẹ́yìn rẹ̀ àní já wọn kulẹ̀. so adúpẹ́ bó ṣe ń lọ ní mẹ̀lọmẹ̀lọ ṣùgbọ́n àwọn nǹkan tá a rí tá a sì ń sọ ní gbogbo ìgbà náà ni wípé àwọn àgbàlagbà ló ń pọ̀ jù pàápàá jù lọ àwọn tọ́jú orí wọn ti ń kọjá 50 ṣe rí àwọn below wọn ò fi gbogbo ara rí kinní ibi pé ó kàn wọ́n. èmi àti Alhaji ń tá a ṣe ń sọ̀rọ̀ lánàá ó ní táwọn bá ń rírú ìmọ̀ràn àti ìṣílétí yìí gbà
nígbà tí àwọn wà ní ọ̀dọ́ bírú wa yìí bóyá àwọn ò ní wà nírú ipò táwọn wà ní ìsìn torí pé gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí tó bá pé làwọn ti rí táwọn sì ń tẹ̀lé nígbà yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti dàgbà lónìí tí wọ́n ní àwọn oríṣiríṣi ìrírí ó ṣeéṣe kí wọ́n mọ̀ wà nírú ipò yẹn bọ́ torí pé wọn ò rí ìmọ̀ràn tàbí ìsínilétí ìlanilọ́yẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n bára wọn nírú ipò tí wọ́n bára wọn bọ́ ta wá ọ̀dọ́ ta wá tún ní orí ọ̀fẹ́ a ní fóònù lọ́wọ́ a lè kàwé oríṣiríṣi à ń gbọ́ rédíò à ń wo tẹlifíṣàn à ń wo Facebook oríṣiríṣi skit là ń rí ní orí Instagram now àwa máa tún wá dúró lórí wípé kí ni wọ́n ń sọ tàbí tí wọ́n wí yóò kàn mí now ó ń jẹ́ ẹ̀dùn ọkàn fún wa láti jẹ́ káwọn èèyàn mọ̀ wípé bígbà téèyàn ń ṣera rẹ̀ ni o now lórí ètò lálẹ́ àná ìyá kan látọ̀yọ́ ó fi sórí Facebook pé kí ni what are the causes of hormonal imbalances láàárọ̀ yìí ẹnìkan ti tún fi sórí Facebook wípé tí èèyàn bá ń rí ẹ̀jẹ̀ dídì nígbà téèyàn bá ń ṣe nǹkan oṣù pé kí ló ń fà á kí sì ni àwọn nǹkan tó lè mú bá ọ̀nà àbáyọ now mo fẹ́ kí àwọn èèyàn yóò mọ̀ wípé ṣe rí àwọn oríṣiríṣi nǹkan ló lè fa hormonal imbalance ọjọ́ orí lè fà á tí ìyá yẹn bá ń gbọ́ mi téèyàn bá ti ń di àgbà téèyàn bá ọkùnrin àtobìnrin ni hormonal imbalance sí wà fún o kì í ṣe pé obìnrin nìkan o so torí ẹlòmíì ọmọ rò pé obìnrin nìkan ló ní hormonal imbalance no ọkùnrin ní hormonal imbalance nígbà tí ó bá ní tí àtọ̀ rẹ̀ nǹkan ọmọkùnrin tí ó bá lè gbé àtọ̀ tó lè mú ẹyin jáde tàbí tó lè di ọmọ lára obìnrin tó ti lẹ àtọ̀ tó sàn èyí tí ó ní low sperm count àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ara hormonal imbalance náà ni and scientifically or medically we have up to 50 hormones in our body that are running through our body system so nígbà tí àwọn hormones kọ̀ọ̀kan yìí tí wọ́n bá kọ̀ láti ṣe iṣẹ́ tí wọ́n ó ṣe nínú àgọ́ ara tàbí tó yẹ kí wọ́n ṣe là ń sọ pé hormonal imbalance ló dé ọmọ tó bá reach puberty age á rí i pé àwọn nǹkan kan mọ̀ ṣẹlẹ̀ á rí i pé nígbà míì ohun rẹ̀ ọ̀kẹ́ á rí i pé àyà rẹ̀ yóò mọ̀ fẹ̀ tó bá jẹ́ obìnrin á rí i pé yóò bẹ̀rẹ̀ menstruation ọkùnrin ó nírun ní abẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ now àwọn oríṣiríṣi nǹkan wọ̀nyí ó ní à ń pè ní hormonal imbalance ó ti wọlé nu hormones yẹn ti setting now nígbà míì diabetes ó lè cause hormonal imbalance ṣe rí aṣọ lánàá oríṣiríṣi àwọn àrùn yìí kọ́ra wọn ni tọkàn bá ti wọlé yóò máa mú omi ìdání so ìdínú tó fi yẹ ká máa prevent rẹ̀ tí ò fi yẹ kó máa wọlé sí wa lára ẹnìkan béèrè wípé báwo ni diabetes ṣe lè cause hormonal imbalance a ti mọ̀ pé sugar level wa ti high when your sugar level is high there are some times tó jẹ́ wípé èèyàn máa ní heavy flow tàbí kó máa ní blood clotting during menstruation so tó bá ti ń rí báyìí hormonal imbalance ó ti setting irú ẹni bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó má lè rí oyún ní tó bá jẹ́ obìnrin tó bá jẹ́ ọkùnrin ó ṣeé ṣe kó má lè fún obìnrin ní oyún thyroid disorders yìí is a thin lining bóun ní kí n ti sọ ní Yorùbá àwọn olóyìnbó wọ́n ń pè ní gẹ̀gẹ̀ ọrùn goiters ṣe rí ìdínú tó fi jẹ́ pé obìnrin tó bá ní hormonal imbalance tó bá ti thyroid tissue rẹ̀ tó bá ti wà disorder ó lè yọ gẹ̀gẹ̀ lọ́rùn ó ṣeé ṣe kí obìnrin bẹ́ẹ̀ má lè bímọ ó ṣeé ṣe kó má lè lóyún ó ṣeé ṣe kó má ní ìrírí ségesège ní ara nǹkan oṣù rẹ̀ lára another issue ni pregnancy menopause tí obìnrin bá ń wọ menopause lọ ó lè máa ní hormonal imbalance tí ó lè pọ̀ ó lè ju iye ọjọ́ tí ń ṣe tẹ́lẹ̀ lọ omi ìbọyájọ́ 3-4 ní ṣe tẹ́lẹ̀ ó lè mọ díjọ́ 6 ọjọ́ 7 lára rẹ̀ ẹlòmíì yọ àbí kó ṣe lọ́jọ́ kan so a máa ní irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn lifestyle ó lè cause hormonal imbalance bí màmá ẹ̀ bá ń gbọ́ àwọn lifestyle kan wà tó jẹ́ wípé àwọn èèyàn ń gbé irú ẹ̀ náà ni á rí àwọn obìnrin mi ń gé ìgò ju ọkùnrin lọ burúkú ẹ máa ṣe pòpòpò in fact tó bèèmí bá dáwùjọ tó bá délé fàájì tí bá ń pa ìgò kalẹ̀ níbi tí ilẹ̀ dẹ̀ dé lifestyle mi ohun tún ni overusing of our body energy tá a bá ti ní fatigue tàbí too much stress so èèyàn lè ní ẹ bá ti ń ṣe wàhálà jù
èèyàn lè ní hormonal imbalance. Lára lifestyle náà ni oúnjẹ jíjẹ. Some people don't eat diet, balanced diet, akànjẹun náà ni. So ara rẹ̀ tún nìyẹn. Obesity à ń sọ nígbà tí ikùn bá yọ dòǹdà, obìnrin míì kéterú báyìí ni, ọkùnrin míì náà bí ọmọ bí ọkàrọ̀ tí ó sọ̀kalẹ̀ ni. So gbogbo àwọn mo sọ ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn, nígbà téèyàn bá ń jàmọ̀lá gbóná láàárọ̀ kùtùkùtù tó gbé ẹlẹ́rìndòdò tútù tó gbé tìlẹ́gbẹ̀ẹ́ àbí àwọn egbògi amárale yìí. Now téèyàn bá lò, all these things are causing caffeine and cholesterol in your body, so ó lè máa fa obesity. So when you are having obesity tí kò ń yọ táyà èèyàn kan tóbi, èèyàn tóbi ìrà, ọ̀tọ̀ ní kéèyàn sọ̀rọ̀, ọ̀tọ̀ ní kéèyàn ó tóbi. So you will discover that you are increasing, you increase in weight. So ara àwọn nǹkan tí a lè sọ pé ó ń kọ́ sí hormonal imbalance. Insomnia téèyàn ò bá máa sùn regularly tàbí déédéé tàbí dáadáa, wọ́n ní ó lè máa kọ́ sí hormonal imbalance. Birth control, ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa ni wọ́n lọ ṣe family planning. Kìí ṣe gbogbo obìnrin ló bá lára mu. A sọ pé èèyàn ṣe kọ́là ń sọ yìí o, ṣùgbọ́n kìí ṣe gbogbo wọn lè jẹ́ wọ́n gbà á. Ẹni tí tapá bá mú ń bẹ, ẹni tó yẹ pé alábẹ́rẹ́ ní ń bẹ, ẹni tó pé tójú ara ní ọ̀ ń bẹ. So tí ẹni tó yẹ kó gba tójú ara bá lọ gba ta lábẹ́rẹ́, ó lè di wàhálà. Ẹlòmíì ọkàn rí pé òun ṣe nǹkan oṣù òun ní gbogbo ìgbà. So tàbí kọ́ mọ̀ ju ìgbà tí ó yẹ kó ṣe lọ, tàbí kọ́ mọ̀ ṣe ségesège kó ṣe lọ́sẹ̀ kó tún di ìjọ mẹ́fà kó tún bẹ̀rẹ̀. So irú àwọn nǹkan báwọn yìí ó lè máa cause hormonal imbalance. Now fibroid, the fibroid growth or cancer nínú uterus, ìju àti jẹjẹrẹ, ó lè fa hormonal imbalance. So irú èyàn ló gbé wa débi blood clotting during menstruation. Nígbà tí obìnrin bá ń rí ẹ̀jẹ̀ tó dì, tí ẹ̀jẹ̀ bá dì tó bá jẹ́ kékeré tí ò pọ̀ tí ò tóbi, ìyẹn ò ní problem. Ó ṣeé ṣe nígbà tí bóyá à ń pe kinní kan ní bó lè bo rẹ̀ yóò tí n bá sọ sí ò ní le jù, coagulant tàbí coagulations. Embassy ṣèbọn lé àná. Ìwọ náà máa tú. So tí a bá ní pelvic pain, tí obìnrin bá ti rí i pé ibi ìgégérù ó ń ro òun jù, kó tètè múra, ó lè máa ní ìṣòro infertility. Ṣé rí hormonal imbalance ó lè cause infertility fún obìnrin míì, ó lè má cause infertility fún obìnrin míì. Bákan náà tí obìnrin tó bá ti ń rí i pé lásìkò ìbálòpọ̀ òun rí i pé ojú ara ń dùn òun, kọ́mọ ké tí ọmọ kan tí ọmọ gẹ̀yìn gbà tí wọ́n bá jọ ní àjọṣepọ̀ pẹ̀lú ọkọ tàbọ́kùnrin. Now tírú wọn bá ti nírú rírí yẹn, kó tètè múra, torí pé hormonal imbalance ó ti ń setting nìyẹn. Environmental issues or environmental exposure, ìyẹn náà bẹ́ẹ̀. So gbogbo orú àwọn nǹkan wọ̀nyí ó lè mú hormonal imbalance wá. Ìyá wa tó béèrè, so ẹni tó bá ní clotting, tí ẹ̀jẹ̀ bá ń dì lásìkò ìbáṣepọ̀, lásìkò menstruation period rẹ̀, tí ó bá tóbi tó ti ń tóbi ìdérí ọtí, tàbí tó ti ń dàbí wípé ó ti ń ju àtàǹpàkò lọ, so ẹ̀yẹn ti fẹ́ máa ní sign of a fibroid, ó nìyẹn, or cancer in the uterus. So kíru obìnrin bẹ́ẹ̀ kó lọ rí dókítà rẹ̀. Eléyìí náà la fi ń gbà wá yànjú wípé ẹ máa ṣe àyẹ̀wò ní. Ìyá alágbájáǹgbà tó ní ìdádúró, oògùn tí wọ́n ló lóore ó lè má bá wọ̀ lára mu o. Ẹ̀jẹ̀ yàtọ̀ o. So until when you get to your doctor or your physician, tó bá lọ rí àwọn oníṣègùn tí wọ́n lè ṣe àyẹ̀wò fún ọ, tí wọ́n sọ bí ìtọ́ yẹ kó o lò, ìnẹ̀já máa lo oògùn sírò àwọn nǹkan wọ̀nyí. So infertility are not caused by the same causes. Kì í ṣe nǹkan kan náà kọ́ ní ń fà o. Etí ń fà lára alágbájá ó yàtọ̀ sí làkàṣègbè o. So tá a bá ti ní ẹ̀jẹ̀ ká lọ, tá a bá ti rí tẹ́jẹ̀ ń tóbi tó ń bá nǹkan oṣù wa jáde gẹ́gẹ́ bí obìnrin, ẹ̀jẹ̀ amúra. Àwa ọkùnrin náà tá a bá rí pé ìgégérù ń ro wá, odò abẹ́ àti ìṣẹ̀yọ́ dáadáa, tàbí sugar level wa bá ń high, ó lè mú ká mọ̀ lè sọkọ láyàdó ebi pé ìyàwó wa yóò ní oyún. So ẹ jẹ́ ń dá dóńbẹ̀ láàárọ̀ yìí láti jẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n ó ní àwọn ìbéèrè kan tàbí òmíì tí wọ́n lè béèrè. Ṣùgbọ́n tó o bá ní ìrírí rẹ̀ níléeṣẹ́ Khalifa herbal therapy, oríṣiríṣi àwọn egbòogi la ní fún irú àwọn nǹkan wọ̀nyí. A ní egbòogi infertility, gbogbo àwa tá a bá ní tó bá jẹ́ pà ní ìrírí rẹ̀. A ní egbòogi fún diabetes,
tá a lè lò láti regulate sugar level wa nínú àgọ́ ara. A ní egbòogi fún àwọn low sperm count à ń pè ní sperm immune booster or sperm booster lóríṣiríṣi tí a lè lò. So kọ́lọ́run dákun kí ó fún àlàáfíà fún gbogbo wa. So ìpè wa sórí aago ó ṣe pàtàkì 090 69 23 46 33 090 69 23 46 33. So tó bá ti ń rí signal irú àwọn nǹkan tá a sọ wọ̀nyí gẹ́gẹ́ bí obìnrin tàbí ọkùnrin, ìtọ́jú ni o, ìtọ́jú ló gbà. Hormonal imbalances ó lágbára débi wípé yóò kàn sọ obìnrin di ẹni ó wá tó kọjá lórí àpáta tí ò nípa bẹ́ẹ̀ náà lọkùnrin míì. So ìdínú tá a bá ti ń rí nínú ìdílé tiwa, ẹ má jẹ́ ó jẹ́ pé ìyàwó nìkan láti ọ̀nà pé lọ ṣàyẹ̀wò lọ ní ń wí lọ ṣètọ́jú ara rẹ̀. tíyàwó bá ti wà ókè tíwọ̀ bá wà ó ókè lè jọkọ gan ló níṣòro. tíyàwó bá padà wà ókè tíwọ̀ wà ókè ńkọ́. So ẹ má jẹ́ kí infection ó pẹ́ lára wa. Ẹnìkan ló béèrè lánàá pé tí èèyàn bá ń menstruate tó bá ń rùn kí ló fà á, infection náà ni máa ń fà á. So gbogbo àwọn obìnrin tá a bá ti rí i pé ó ń rùn kọjá normal tàbí ó ń yọ̀ tàbí ó ń dúdú tàbí ó ń jákujàku tí èsè bó ṣe yẹ kó máa ṣe, tí èsè bó ṣe yẹ kó lọ, tàbí tá à ń rí heavy flow during menstruation tó yẹ pé bí ijọ́ 3-4 la fi ń ní heavy flow or you are having menstrual pain, ẹ má jẹ́ àdákẹ́ o. Ọlọ́run ní dà wá láàmú o. Ok, ẹ já fún àwọn aráyé ní àǹfààní káwọn náà kí wọ́n bá wa dá sí gbogbo àwọn kan, ṣùgbọ́n kó tó di pa fún wọn láǹfààní ẹ já dé ẹ̀ka iléeṣẹ́ Khalifa. yìnyín kẹ́ni ó lè ṣe mí. gbogbo ìlú gangan adúpẹ́ o. Khalifa herbal therapy ló pé ẹ ṣe tẹ́ gba ìsàn láàyè. ó yá lọ́dún tuntun yìí kí gbogbo owó jọ lé àìsàn tó ń àrùwọ̀gbẹ́. pẹ̀lú àwọn ajẹ́bí ìdóògùn bílẹ̀ tí iléeṣẹ́ wa jáde. ọ̀sẹ̀ ìlera la gbé kalẹ̀ gbà. láti iléeṣẹ́ ìṣègùn bílẹ̀ ní ìtayé ròyìn. Khalifa herbal therapy. àwa là ń pàjẹ́bí ìdóògùn bílẹ̀ ní marathon extra bitter. tó dóun tẹ́ bá papọ̀ mọ́ fi lóní sọ̀rọ̀ iṣẹ́ tí ó ṣe lágọ̀ọ́ ara. àyà jíjá wá gbígbà. ẹ̀gbẹ́ korí tó sọ ni. àìróorun sùn. jẹ̀díjẹ̀dí ìbàdí ríro. tí ò jẹ́ kọ́mọkùnrin ó lè ṣe déédéé lọ́dọ̀ olólùfẹ́. obìnrin tó ń rìn nira lákòókò kó àlejò. lọ́wọ́ marathon ẹ̀ ò tún jẹ́ gbùrú ẹ̀ mọ́. ó yá o. ibi ọ̀sẹ̀ ìlera yìí ni ẹ máa bọ̀. gbogbo ẹ̀yin ará gangan. pẹ̀lú 3,000 naira péré. inú ẹ̀ lẹ́ o ti gba káàdì. inú ẹ̀ lẹ́ o ti ṣàyẹ̀wò fún yín. inú ẹ̀ lẹ́ o ti gba marathon extra bitters ńlá. táwọn tún fún yín ní marathon flusher. tó ń fa gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù. ẹ̀yin tẹ́ ẹ bá ti ní káàdì wa tẹ́lẹ̀. 2,000 naira ni ẹ mú dání. pẹ̀lú owó péréte tó ń fi rògùn. Monday February náà títí di Saturday February 14. lọ́sẹ̀ ìlera yóò fi máa wáyé. bẹ̀rẹ̀ láago 9 àárọ̀ dago 5 rọ̀lẹ́. sọ̀bù aṣíwájú ilé ẹ̀fúnlẹ̀yẹ òkè àtàkó ìlú gangan. ni ó ti wáyé o 09069234633. Khalifa herbal therapy lónìí. a ò ní fàìsàn lùgbà. 07047777064 tẹ́ ẹ bá ní ìbéèrè kan tàbí èkejì tẹ́ fẹ́ bi ẹni tí ó jẹ́ aṣojú iléeṣẹ́ Khalifa wọ́n wà nínú kúló pẹ̀lú wa 07047777064 nípa gbogbo àwọn nǹkan tí wọ́n ti sọ kalẹ̀ yìí. ọ̀pọ̀lọpọ̀ ní àwọn nǹkan yìí ń ṣe ṣùgbọ́n tí kò mọ bí ó ṣe ẹ lè pè kẹ́ ẹ mọ̀ dáko ara yín gan pé láti bí báyìí ẹni lè béèrè torí ẹlòmíì ojú lè máa tì í àti sọ àwọn nǹkan míì. Bẹ́ẹ̀ni irú ìyá yẹn mo mọ̀ pé tó bá rá náà pé ó lè mọ̀ fẹ́ pé náà lè fi sórí Facebook pé ẹ bóun treat ẹ o. 07047777064 070 tí wọn náà bá ní ìbéèrè kan tàbí èmi eléyìí tó fẹ́ bi wọ́n nípa ìlera yàtọ̀ sí tí wọ́n sọ yìí náà tó bá jẹ́ pé tó jẹ mọ́ ìlera ni. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ bá yín tẹ́ fi gbọ́ wálẹ̀ o. ẹ kú iṣẹ́ o. náà máa ṣàgbára rẹ̀ fún o. àmì o. oògùn yín oògùn gidi ni torí èmi tí mo ń pè yìí mo ti rà á ní iTech tó ṣiṣẹ́ gidi gbogbo tí mo rà lọ́jọ́ yẹn. látàyé tẹ̀lé yín ti pè báyìí. bẹ́ẹ̀ láti tápà lèmi ti pè báyìí. láti tápà ok àwọn jẹ́rìí ni. bí obìnrin míì bá ń rí i pé irun òun ń jẹ lẹ́sẹ̀lẹ́sẹ̀ tí irun ń fúyẹ́ lórí ẹ̀ tí irun ń re rádà kó mójútó sign of hormonal imbalance. hello. ẹ pé tó. ẹ káàárọ̀ ó kọ yín. Mr. Sulaiman. láti Ọ̀yọ́. ìyàtọ̀ Ọ̀yọ́. náà à ń gbọ́ yín. oògùn wọn ṣé èèyàn lè fi fẹ́ ń lọ pùlọ́ àbí mílí àbí lásán lèyìn ó lò. èwo ń bẹ èwo ń bẹ. èwo lẹ ti rà. Mr. Sulaiman. Mr. Sulaiman. tó bá jẹ́ kọ́ má jẹ́ pé wọ́n ti ta. tó bá jẹ́ DB rẹ̀ wọ́n lè fi 7up lò
bóyá tí wọ́n fẹ́ mọ̀ nìyẹn 7up ẹ lè fi lo db rẹ̀ torí àmì ẹlòmíì ti bóyá àwọn náà ti ra kan ní tí mo ìfẹ́ kí n kò korò rárá lẹ́nu wọn. hello. hello. yes ẹ káàárọ̀. abúlé ìṣòwò láti ìṣẹ́mílẹ̀ ni. yes sir. àti dókítà akọ̀débàjẹ́ fún wọn. mi ò. tí ọmọ kékeré tí ò sí pé ọdún mẹ́ta tí ẹkùn rẹ̀ bá ń wú tuntun lọlẹ̀. ẹ lè la bẹ́ẹ̀ sí la ọlágbára bàbá. tí nǹkan rẹ̀ ọmọkùnrin rẹ̀ tí máa ń wú tuntun lọlẹ̀. bàbá ẹ pè wá lẹ́yìn ètò ni o. ń wú lọlẹ̀ ẹ pè wọ́n lẹ́yìn ètò. ẹ dákun wá fi nọ́mbà wa wọ́n fi nọ́mbà wọn ta kìí ṣe sáìn gidi o. iṣẹ́ àbí nǹkan ńlá nìyẹn o. sáìn gidi kọ́ àti age 3 tọmọ bá nírú rírì yẹn lágbára díẹ̀. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ yìí o ó kọ́ yín bilẹ̀ tí ń pè. ọlárẹ̀wájú bàbá olóyìnbó. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀. mo kí dókítà wa àgbàdéwé ọlọ́run olódùmarè yóò jẹ́ wọ́n máa tẹ̀síwájú gbogbo àyíká òkè ògùn pátápátá kẹ́ gbìyànjú láti débẹ̀ àtòṣogbo ni o àti Ìgbòho ni o ẹ má gbàgbé ibẹ̀ náà o kò ní bàjẹ́ èyí wọn máa jẹ́ o. bàbá olóyìnbó di olóyìnbó from Adó-Àwáyé. anyway àti dé Adó-Àwáyé náà so bóyá ni bàbá ò fẹ́ jẹ́ aládàájẹnu pé ká tún pé kẹ́ ọkọ lọ Òṣogbo kẹ́ tó darí sí Ìgbòho. àwọn ti lọ Ìgbòho abẹ́ lọ Ìgbòho ni àti lọ Ìgbòho lọ́dún tó kọjá. Òṣogbo ló kù báyìí. hello. ẹ káàárọ̀. Adékúnlé ni láti kọ̀ mọ́. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé marathon yẹn ṣé yẹn lè máa lò lẹ́ẹ̀mejì lójúmọ́. bẹ́ẹ̀ ni ó depend lórí tí ẹ bá ń lò fún bọ́ọ̀sì. torí mi fẹ́ sọ pé kí ló ṣe wọ́n tán fi fẹ́ máa lò lẹ́ẹ̀mejì. tí ó bá ń ṣe. ordinary rẹ̀ ni o. ordinary yà ẹ lè mú láàárọ̀ ẹ lè mú lálẹ́ ṣe rí ó máa ń boost immunity ni pàápàá jùlọ fún ọkùnrin ó máa ń boost immunity tẹ bá mú tán ẹ rí pé ẹ jẹ nǹkan gbóná lé bóyá bí àmàlà gbóná tàbí kókó gbóná ẹ mú lé á tó ṣiṣẹ́ jẹ̀dí lára á jẹ́ kí jẹ̀dí ó kú so yẹn dà ìbéèrè yẹn ó ṣe dáadáa tọrẹ lómi kò mọ bóyá òun lè mọ mú báwọn. hello. a lè mú rọ. hello. naam ẹ jẹ́ ká fẹ̀yìn láǹfààní kó tó di pa àmọ́ dágbére láàárọ̀ yìí. à ń gbọ́ yín. bó la ti lè rógùn yẹn rà. nílùú wo lẹ wà. ìlú wo lẹ́yìn wà. láti Ìbàdàn. Ìbàdàn. apá Bódìjà. Bódìjà ẹ lọ sí Crest FM ní Galilee olódó ńlẹ̀ Ìbàdàn. ṣé bẹ́ẹ̀ mo olódó. ẹ mọ Galilee. ọ́fíìsì wa ń bẹnu iléeṣẹ́ rédíò Crest gangan ní Galilee olódó ńlẹ̀ Ìbàdàn. tẹ bá ti dé Galilee kẹ́ ẹ tó dé olódó garage ẹ rí kẹ́ tó débi bíríìjì tó já yẹn tí wọ́n ṣẹ̀ ṣe yẹn ẹ rí rédíò yẹn lápá ọ̀tún báyìí tẹ́ bá ń bọ̀ láti Wo Road apá ọ̀tún ni tẹ́ bá ń bọ̀ láti Wo Road tẹ́ bá ń bọ̀ láti ọ̀nà kí lorúkọ ẹ̀ Òkì ọ̀nà Òkì olódó apá àlàáfíà ló wà 070477064 070477064. hello. ẹ káàárọ̀ sáà. ẹ káàárọ̀. yẹ ẹ ṣá. Mr. Sam láti ẹ̀rọ ọ̀mú. láti ẹ̀rùn ọ̀mú. bẹ́ẹ̀ ni. ok. bó láti lè rí oògùn yẹn rà ní Òtù. ní Òtù àti ní alágbàtà kankan ṣùgbọ́n ẹ̀rùn ọ̀mú ò jìnnà sí Lérò. bẹ́ẹ̀ ni. ó ń bẹ lọ́dọ̀ Alhaji Hadis nílùú Lérò àti mọ́mí Farida nílé àjèjì àti ìyá àti Lady B nílé àjèjì nílérò. ok. bó ṣe jẹ́ ni àti sàn ó yẹ bá a pe àwọn nọ́mbà tí àwọn èèyàn tí wọ́n lè pè é sí. kó tó di pa pé nọ́mbà ẹ dákun ẹ má bínú ẹ má gbàgbé ọ̀sẹ̀ ìlera ń tẹ̀síwájú lónìí o nílùú gangan o gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ wá láti Dìyàn látàsùnnára láti Òmìmìgbò láti Ẹlẹ́kọ̀ọ́kan láti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ á kàn sí wa o nílé ní gbàgede Aṣáájú Nájímù níbẹ̀ ni àwa nọ́mbà tí ẹ lè pè sí fún ti iléeṣẹ́ wa 090 69 23 46 33 090 69 23 46 33 ṣùgbọ́n tó bá pè mí lè fẹ́ bá sọ̀rọ̀ 080 62 29 82 12 080 62 29
080298212. àdúrà tí mo gbà fún gbogbo wa ni pé ọlọ́run o àti ayé àti èèyàn wọn ò ní gbà láàfíà wa. àmín o. àlàáfíà wa mọ̀ pọ̀ sí ni. àmín náà. a máa retí yín lù gángan o. ẹ ṣeun o. yes. àní lè rí jù báyìí lọ lórí ètò àjímúná fún títí àárọ̀ yìí gẹ́gẹ́ bí a ti ṣe bá a ti ṣe kọ̀wé ẹ̀. àwọn alágbàtà wọn náà ni wọ́n ti sọ ibi tí wọ́n wà yẹn tẹ́ bá fẹ́ pè wọ́n sì ti pe nọ́mbà wọn ẹ dákun ẹ lè pe àwa náà tẹ́ bá yẹ pé nídìí nọ́mbà wọn a fi nọ́mbà wọn ránṣẹ́ sí yín ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ̀ farabalẹ̀ mú nọ́mbà wọn náà nígbà tí wọ́n bá ti pè é torí àwọn èèyàn míì á mọ̀ pè wá lẹ́yìn kí lórúkọ ẹ̀ tí wọ́n mọ̀ ní nọ́mbà ẹ̀ńtẹ́ ṣẹ̀jọ ṣe kíní tán wọ́n ní so ẹ wo a ní rí jù báyìí lọ lórí ètò àjímúná fún títà àárọ̀ ṣùgbọ́n kó tó di pé àmọ̀lẹ́jẹ̀ ń jẹ́ iṣẹ́ yìí wọ́n ní oní ní ọjọ́ bíi ọ̀gbẹ́ni Káyọ̀dé Àwòjọbí ọmọ bàbá Àwòjọbí ni ọmọ bàbá akọ̀wé bàbá akọ̀wé àwọn ọmọ ìbílẹ̀ òkè o happy birthday to you Mr. Káyọ̀dé Àwòjọbí we wish you happy birthday long life and prosperity ìgbà ọdún kan ni àwọn òbí yín wọn ò ní fojú sunkún lórí yín ẹ̀yin náà ẹ̀ ní sunkún lórí àwọn òbí yín pèdèpèdè ni àwọn náà Ọlọ́run jẹ́ kí ká jọ máa tẹ̀síwájú bẹ́ẹ̀ náà ni òní náà tún ní ọjọ́ ìbí Deborah Omidara happy birthday to you Deborah Omidara omi sì máa ń dára nítòótọ́ àwa tá a bá jọ́ mu omi lámọ̀yún omi ò lápá omi gbégi omi ò lẹ́sẹ̀ omi gbèyàn lọ o ìbámu ayé mi o. o ti múra kalẹ̀. òrèyé òun amílẹ̀ yìí mà sórí yèyé Deborah Omidara happy birthday to you long life and prosperity. ìgbà ọdún yẹn ọdún kan ni àwọn òbí ẹ̀ wọ́n á jèrè ẹ̀ àwọn òbí wọn ní fojú sunkún ìwọ náà ní sunkún lórí àwọn òbí ẹ̀ o àní rí jù báyìí lọ láàárọ̀ yìí èmi àti yín á pàdé tó bá di aago 2 ọ̀sán lórí ètò sọ̀rọ̀ sókè títí ìgbà náà èmi ò ní kú o ẹ̀yin náà ò ní kú gbogbo pátápátá kájọ máa fa ìkú dẹ́gbẹ̀rà ó dàbọ̀. tó bó ṣe jẹ́ náà lẹ́gbọ́n ẹ̀yin ènìyàn wa àmọ́ rírì yín bẹ́ẹ̀ ni à ń kí yín wípé ẹ káre láì bí ẹ ṣe dúró tì wá bí ẹ ká ṣe ọrùn a ó jọ máa ríre bára wa ṣe a ó sì máa lọ sókè ní gbogbo ìgbà ẹ jẹ́ àjọ pàdé tó bá di lálẹ́ òní lórí ètò àṣà àdáyébá láago 7 sí aago 9 abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi mọ̀ ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún ìtì òwúrọ̀ òní wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò máa ṣáì gbẹmídébẹ̀rẹ̀ dán ìpàdé wa yóò tún di alẹ́ o ó dìgbà.